Gbogbo àwa olólùfẹ́ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV a kú ẹ̀kan sí i. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá pé ẹ mọ̀ pé nǹkan ayọ̀ nǹkan àlùbáríkà là ń ṣe nílé iṣẹ́ tiwa, and ọ̀rọ̀ tó bá ń rújú táwọn èèyàn ò gbọ́ àbí tí wọn ò mọ dítè rẹ̀ ní Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ń gbé jáde fáwọn èèyàn gbọ́. Wọ́n bá ti lórí ọ̀fẹ́ àti wọ live stream Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ bá mi share program yìí, ẹ bá mi share, ẹ jẹ́ kí program yìí ẹ jẹ́ ó jáde kó jápò dáadáa. Wọ́n bá ti lórí ọ̀fẹ́ àti wọlé sí live program Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ dákun ẹ bá wa share, ẹ bá wa like, ẹ love. Program eléyìí tá a fẹ́ ṣe yìí, ẹ dákun màá fẹ́ kẹ́ ẹ bá wa share dáadáa, ẹ bá wa share, bẹ́ẹ̀ ṣe ń share inú wa ń dùn, ayọ̀ tiwa náà ń kún torí pé ẹ̀ ń follow wa. Pẹ́ẹ́n tó bá ti lórí ọ̀fẹ́ àti wọlé, ẹ bá wa share program yìí dáadáa, ẹ bá wa share. Kò sí fóònù tí mo fi monitor náà ni mo fẹ́ fi ṣiṣẹ́ lọ́wọ́, mo fẹ́ fi kẹ́yìn èèyàn mi wo fídíò kan nú ẹ̀. Ẹ bá ti lórí ọ̀fẹ́ àti wọlé, ẹ bá wa share, ẹ jẹ́ á rí pé ẹ ti ń share, ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ comment, ẹ bá wa like, ẹ share, ẹ invite àwọn èèyàn kan follow Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV. Inú studio wa àti ní tá a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ oríṣiríṣi nǹkan la máa mú wá. Ẹ ṣeun, good afternoon my brother, ní bàjẹ́ inshallah rahman. Ẹ ṣé, ẹ bá wa share, má jẹ́ kán flag program yìí, ẹ jọ̀ọ́. Ẹ bá wo àkọlé iṣẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ bá wo àkọlé dáadáa, ẹ ti mọ nǹkan tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ bá wá sórí ètò. Ẹ dákun ẹ share program ẹ dáadáa, ẹ jọ̀ọ́. Kó tó di pé màá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn, màá fẹ́ kẹ́ ẹ ti share dáadáa, káwọn èèyàn ti wọlé, kán lè mọ̀ pé a ti bẹ̀rẹ̀. Group tẹ́ wà pẹ̀lú share ẹ̀ síbẹ̀, ẹ jẹ́ àwọn èèyàn alálùbáríkà ó mọ̀, àtàwọn tó jẹ́ ti Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ àtàwọn tí wọ́n ṣe ti Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ wọ́n mọ̀ pé mo ti bẹ̀rẹ̀ another program mi. Ìta dá studio ilẹ̀ fún náà nìyẹn, àdálẹ̀ fún ká máa ja ẹ̀ṣẹ́, àdálẹ̀ fún ká máa ṣe gídígbò, àsìdálẹ̀ fún pé a fẹ́ ta ata. À ń polówó ata, à ń polówó olú, à ń polówó yọ̀ ní iléeṣẹ́ tiwa o, táwa ń jẹ nìyẹn. Tí bá ń lọ nínú ìlú, àwọn èèyàn ó lórí ọ̀fẹ́ àti máa jẹ̀gbáládùn rẹ̀, ẹlòmíì lè má ti rí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìlú, so táwa bá sì ti gbọ́, á tètè nọ́mbẹ̀ fún yín, gbogbo yín lè mọ̀. Èsì ọ̀rọ̀ FM Peter Ọlálẹ́yẹ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú àwọn ìlú, pẹ̀lú àwọn jàǹkò àwọn alálùbáríkà èèyàn nílùú Ògbómọ̀ṣọ́, ní Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ fẹ́ fèsì padà fún wọn. Ẹ bá mi share program ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó go viral dáadáa, a tún lórí ọ̀fẹ́ àti gbà pé lórí program yìí, Reverend Peter Ọlálẹ́yẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ tó sọ yẹn ó rí bákan lọ́kàn mi, torí kò yẹ kó jẹ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ nǹkan yẹn jáde. Torí ipò tí wọ́n wà àkọ́kọ́, Reverend ni gbogbo wa mọ̀ wọ́n sí. Ipò ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n jẹ́ kan lára àwọn mẹ́mbà ààfin. Tá a bá wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú, tá a bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ ọ̀dùn lẹ́ka máa gbọ́ látẹnu wọn. Àmọ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀rọ̀ tó tàbùkù, àwọn ọ̀rọ̀ tó rí dípò àwọn bàbá kan, wọ́n sọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Màá play fídíò yẹn, ẹ gbọ́ fídíò yẹn dáadáa. Màá play fídíò bàbá Adéṣeun, ẹ gbọ́ dáadáa, kó tó di pé màá wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kékeré lé lórí ká tó wá gba ìpè. Reverend Peter Ọlálẹ́yẹ jẹ́ nìkan tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ fẹ́ràn. Wọ́n sì mọ̀ pé èmi Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, èmi yìí ṣàbòsí, èmi sì gọ lẹ́yìn kankan. Wọ́n mọ̀ pé Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó jẹ́ nìkan lára àwọn tó fẹ́ràn àwọn dáadáa, tí mo sì máa ń gbìjà wọn lójú wọn àti lẹ́yìn wọn.
téèyàn bá sọ̀rọ̀ àbùkù sí wọn àbọ̀ bá sọ̀rọ̀ àbùkù sáwọn tí mo nífẹ̀ẹ́ tó bá sọ̀rọ̀ àbùkù sí wọn èdò ń tàn ń lòun èmi àti wọn ò jọ jà èmi àti wọn ò jọ ní gbólóhùn aṣọ kankan rí àmọ́ táwọn náà bá wá sọ̀rọ̀ àbùkù sáwọn tí mo nífẹ̀ẹ́ ń fáwọn náà lésì kán lè mọ̀ pé bí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe rí nìyẹn èmi è sì tẹ̀lé wọ́n ní èmi è tẹ̀lé wọ́n ní ẹ̀yin olólùfẹ́ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ play fídíò náà fún yín sìn tẹ́ gbọ́ ẹ dákun ẹ farabalẹ̀ tẹ́ bá gbọ́ ẹ jẹ́ mọ̀ lọ́dà kọ́mẹ́ntì ṣọ̀pẹ́ gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ kí n mọ̀. ṣé ẹ kọ́kọ́ gbọ́rọ̀ tí wọ́n sọ yẹn. níjọ́ tí sẹ́nitọ́ Adéṣeun. ṣé ẹ kọ́kọ́ gbọ́rọ̀ tó sọ yìí. Dr. Saka Balógun àtàwọn àgbààgbà míì. ṣé ẹ gbọ́rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ èèyàn lè na ọmọ èké ó mọ̀ ké ẹ dákun ta lọ ọmọ èké tí wọ́n náà ti ń ké màá jẹ́ kẹ́ ẹ lè rẹ̀ fẹ́ àti tún ọ̀rọ̀ yẹn gbọ́ màá jẹ́ kẹ́ ẹ lè rẹ̀ fẹ́ àti tún ọ̀rọ̀ yẹn gbọ́ ta lọ ọmọ kékeré tí wọ́n náà ti ń ké torí táwọn bá sọ Yorùbá kan lọ́dọ̀ tiwa táwọn dáko èèyàn ẹ bá wọn náà dáko èèyàn nísìnyí àmọ́ báwa lọ́wọ́ ṣe máa ń dìfúrẹ́mù tiwa nìyẹn àwa náà sì jẹ́ wọ́n mọ̀ pé Yorùbá yà wá náà dáadáa ẹ tún ọ̀rọ̀ yẹn gbọ́. èèyàn lè na méjì kéèyàn sọ pé kọ́ wọ́n ké. mo wà lọ́dọ̀ wọn níjọ́ tí sẹ́nitọ́ Adéṣeun Alhaji Monsur Èjìdé Dr. Saka Balógun àtàwọn àgbààgbà míì nínú ẹ̀sìn mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n pe kábíyèsí pé àwọn fẹ́ rí wọn lórí ọ̀rọ̀ yẹn lórí àṣẹ tí wọ́n pa kábíyèsí ní ọ̀dà àwọn ti gbọ́ àwọn bọ̀ wá sáàfin lójijì làwọn míì bẹ̀rẹ̀ sí ní pè wọ́n pé kí kábíyèsí wọ́n fún wọn ní attention. ṣé ẹ rí i pé àbòsí ti wà ní ọ̀rọ̀ tí Reverend Peter ń sọ wọ́n dákọ̀ àwọn kan pé àwọn bàbá Èjìdé àwọn bàbá Saka Balógun àwọn bàbá Ayọ̀ sẹ́nitọ́ Ayọ̀ Sólà wọ́n pe bàbá páwọn fẹ́ rí bàbá wọ́n tún wá láwọn kan náà tún wá pè wọ́n pé ká má fún wọn ní ààyè àti sọ̀rọ̀ kí ló tí wọn ò dákọ̀ àwọn ẹnìyẹn kán já mọ́ tó bá ṣe pé lóòótọ́ ìtàn gbé dání àti Reverend ó yé wọn. ẹ dákọ̀ àwọn kan ẹni wọ́n fẹ́ bá bàbá sọ̀rọ̀ ẹ wá láwọn kan tó pè bóun sí bàbá sọ̀rọ̀ ló sọ fẹ́yìn pé lábàjá báyìí ló pè mí ni àbọ̀wọ́ yín ni fún bàbá sọ̀rọ̀ wà nígbà tẹ́ wá gbọ́yùn àwọn tán tún wá pèsè kejì tán ní bàbá ẹ mọ̀ fún wọn látẹ̀ńṣàn àwọn wo ni. ṣé kọ́ mọ́ dà wọ́n lóhùn àṣẹ ló bá wọn pa ọkọ̀ ìyáfa ṣẹ́kù lórí àṣẹ náà káàbọ̀ tí wàá sọ wọn kan wọ́n ní pé àwọn tó ń tàbí tó tí wọ́n mọ àwọn ẹ̀wọ̀n tó dáa jù. ẹ máa share program yìí o. àwọn tó wọ́n jẹ́ first set of people àkọ́kọ́ tó kọ́ súnmọ́ kábíyèsí dé nìyẹn wọ́n lè ti wá ń dẹ̀yẹ tó wọ́n kábíyèsí pé kájọ lórí ìpinnu tí wọ́n ṣe kọ́ńtà máa ń yí ẹsẹ̀ kúrò lórí ìyàwó ìyẹn káwọn owó tó máa tẹ̀lé bí a máa lọ yanjú ọ̀rọ̀ yẹn láti ìgbà tí wọ́n ti tọrọ ojú méje lọ́dọ̀ kábíyèsí káyé ní láti bí wọn àwọn sẹ́nitọ́ Adéṣeun àǹkó Saka Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n padà wá fún kábíyèsí lésì. gbogbo ayé ṣe gbọ́rọ̀ tí Reverend Peter Ọlọ́lẹ́yẹ sọ pé nígbà tí àwọn bàbá Adéṣeun bàbá Saka Balógun bàbá Èjìdé táwọn bá bàbá sọ̀njọ́ kínní àná báwọn lọ yanjú ọ̀rọ̀ yìí ìjẹ́ wọ́n fún bàbá lésì padà tọrọ fi lọ kóòtù. ṣe bí lórí ayélujára ni wọ́n ti ń jà ẹjẹ́ àwọn ayélujára ó pera wọn lẹ́jọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá sọ̀hún ò ní kí ìmáàmù lọ step aside ilẹ̀ tí ń gbẹ̀ o. nígbà tí bàbá wa Èjìdé padà pé bàbá wa Sọ̀hún báwọn fẹ́ rí wọn ǹjẹ́ bàbá Sọ̀hún fún bàbá Èjìdé láyè àti bá wọn sọ̀rọ̀. ǹjẹ́ bàbá Èjìdé fún wọn lórí ọ̀fẹ́ àti bá wọn sọ̀rọ̀ àti pé ǹjẹ́ bàbá Sọ̀hún mọ nǹkan tí bàbá Èjìdé fẹ́ bá wọn sọ. ẹ máa gbọ́rọ̀ ẹ̀ dáadáa o. ṣé tí wọ́n ṣe ìjọba tí wọ́n jẹ láti bóyá 2023 yẹn
títí di àkókò tí mo bá ń sọ̀rọ̀ ní 2026 yìí àti ìwà jíṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yẹn fún kábíyèsí. Wọ́n ní lórí ìka wípé tí wàá bẹni tó lè yọ àmọ́ ìka àkọ́kọ́ nígbà tí challenge authority ìṣòwò chief imam of Ògbómọ̀ṣọ́ land aroyè àfẹnì wọ́n gbé òkú fún alágbàṣe tó ti òkú fún alágbàṣe kù tó ààrẹ. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ torí bá ṣe ń sọ ẹ̀ náà ni màá máa dá wọn lóhùn. Ṣé rí ìlú Ògbómọ̀ṣọ́ nǹkan tá a kàǹtì pọ̀ tí n tó ṣẹlẹ̀ yóò bá ṣẹlẹ̀ àní ní ojú wa ò ní là sáwọn nǹkan kan. Ní Ìbàdàn bàbá àsàlẹ̀ àdínì gbogbo mùsùlùmí nìbàdàn onímọ̀ fi ìmáàmù jẹ. Lẹ́yìn ìgbà tí ìmáàmù bá jẹ tán ọjọ́ Friday tí ìmáàmù bá kírun tán ni ó ṣe lọ kí ọba. Bẹ́ẹ̀ ni Ògùn state náà Abẹ́òkúta àwọn ó láwọn tí wọ́n máa ń ṣe ojú à ń jẹ ìmáàmù. Tó bá ṣe pé lóòótọ́ náà ipò ìmáàmù yìí abẹ́ Ṣọ̀ún ló wà nílùú Ògbómọ̀ṣọ́ àmọ́ ẹ jẹ́ á mọ̀ pé ẹ̀sìn ìmáàmù ẹ̀sìn ni. Ètò lè mú wa yọ ìmáàmù tó lè mú kí ìmáàmù lọ́rọ́ kúnlé ni pé bóyá wọ́n bá wà jìbìtì lọ́wọ́ ìmáàmù, bóyá ìmáàmù báyàwó níyàwó sùn wọ́n ka mọ́, bóyá ìmáàmù jalè, bóyá ìmáàmù ń ṣàbòsí káàkiri àbí ìmáàmù fẹ́ bàlújẹ́. Wọ́n tó lè ní kí ìmáàmù kan lọ sinmi. Àwa ò pàṣẹ o àmọ́ bó ṣe yẹ kó rí nù àti a tún rò pé bó ṣe yẹ kó rí nù. Torí tá a bá téèyàn wà bá rojọ́ èèyàn wà kọ́ ní ó dáa. Kí ni ẹ̀ṣẹ̀ ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́? Kí ni wọ́n ṣe? Ta ni wọ́n bá jà? Ta ni wọ́n pa? Èló ni wọ́n jí gbé? Ìyàwó ilẹ̀ ka mọ́ wọn lọ́dọ̀ tẹ̀fi ni wọ́n lọ rọ́kúnlé. Ilé wọn náà jọ ń jà ẹ ti gbẹ́jọ́ kìíní ẹ ti gbẹ́jọ́ ẹnu ẹlẹ́ẹ̀kejì. Kí ló dé tẹ́ ẹ̀ sọ fún ọ pé Ṣọ̀wọ́n àná ló fi ìmáàmù jẹ ẹjọ́ mọ́ bápò rẹ̀ lọ ẹni tó bá wù lè gò wà ń bẹ̀ ẹ lọ gbàgbé láàrin ara yín kí wàhálà wọn bá ṣẹlẹ̀. Ìmáàmù ipò ẹ̀sìn ni kìí ṣe ipò ẹ̀sìn ni ìmáàmù wà kìí ṣe olóyè pé olóyè tí ń talẹ̀ olóyè tí ń talé o lórí ẹ̀sìn ni. Tẹ́ bá wá ní lóòótọ́ ara olóyè ìlú ni ìmáàmù wà agbọ́yùn a sì gbà àmọ́ kò yẹ kó wá mú wàhálà àwọn kan dání nínú ìlú. Ẹlẹ́ẹ̀kejì fídíò kan bẹ tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí sẹ́nitọ́ Adéṣeun tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn èèyàn wọn náà wá fọwọ́ kún wọn pẹ̀ tí ń sọ̀rọ̀ jù wọ́n sọ wípé. Reverend Peter ń parọ́ o ìránṣẹ́ Ọlọ́run sì gbọ́dọ̀ máa parọ́ torí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. Ẹnìkan kò fọwọ́ gún bàbá sẹ́nitọ́ Ayọ̀ Adéṣeun wọ́n sì kankan hàn bàbá nù ìwé ọwọ́ wọn pé wọ́n ì tí ì ka ibẹ̀ yẹn ó dẹ̀ ní tí wọ́n kọ́ bẹ̀ pé ṣé wọn ní ìka ni ìtàn sọ fún wọn nìyẹn wọn ò fọwọ́ gún wọn pé ká mọ́ sọ̀rọ̀ point of correction. Ìmáàmù ìwọ náà wà máa sọ̀rọ̀ díẹ̀ ni sẹ́wọ̀n ti kagun ti yín ọ̀sọ́ ni sẹ́wọ̀n àpèsì burúkú sẹ́wọ̀n àfèsì burúkú. Bàbá Sàká Balógun fẹ́ wọnú ààfin ṣé báwọn kan náà tí bàbá Sàká Balógun lọ́wọ́ ká mọ́ wọnú ààfin tí bàbá sọ òun ọ̀gbọ́ ni tí bàbá sọ òun ò mọ̀ bàbá sọ lè mọ́ mọ̀ nípa rẹ̀ bọ̀ wọ́n padà fún wọn lábọ̀ tó wáyá. Ṣé ẹ gbọ́? Torí pé mo sọ lẹ́ẹ̀kan pé tíyàn wá bá rojọ́ èèyàn wá kọ́ ní ó dáa. Tíyàn wá bá rojọ́ èèyàn rádùràdù kọ́ ní ó dáa. Kí ni ẹ̀ṣẹ̀ bàbá Adéṣeun
tí bàbá fún wọn ní suspension lé lórí ẹ̀yin èèyàn bá wa béèrè lórí ẹ̀yin náà béèrè torí béèrè ni Reverend Peter ń béèrè lọ́wọ́ ọmọ aráyé o kí ni ẹ̀ṣẹ̀ sẹ́nitọ́ Adéṣeun tó fi ní wọ́n lọ rọ́kúnlé lórí ipò tí wọ́n jẹ ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ nù ìlú kí ni wọ́n sọ nù ìlú kí ni wọ́n ṣe nù ìlú tó fi wọ́n lọ rọ́kúnlé tí ì bá sì torí ọ̀rọ̀ tìmọ́ọ̀mù náà ẹ gbọ́dọ̀ bá Adéṣeun náà o ẹ gbọ́ dáadáa ẹ play ẹ̀ tí wọ́n ti play fídíò tiwọn ẹ̀ tán wọ́n ní bàbá Adéṣeun ní pé ẹ gba oyè yín gbóyè rẹ ìfẹ́yè rẹ ìṣe kínní kan mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní rẹ́fẹ̀ ń pò ìkan pé kò sọ́mọ kékeré náà tí ò ní ké ìtàn túmọ̀ sí ni pé sẹ́nitọ́ Ayọ̀ Adéṣeun wọ́n ń ké torí pé wọ́n fún ọ ní suspension wọ́n fún ọ ní suspension bàbá yìí ní tí mo jù lọ ní gbà ìfẹ́ ó ṣàgbà mo bùn ọ wọ́n sì láwọn ò jẹ mọ́ ẹ̀fọ́ mọ́yè yín kátó láwọn ò jẹ mọ́ lẹ́ti yan ààrẹ Máyégún tí Máyégún kan sì wà kí ni ìtumọ̀ ààrẹ Máyégún kí ni Máyégún wọ́n sì ní ẹgbóyè yín àwọn ò fẹ́ mọ́ ebi téèyàn bá jùlọ lèyàn máa ń yọ̀ǹda fún yàn. kábíyèsí kọ́ ló gbé máàmù délé láti lọ sí kóòtù àwọn kan ló gbé wọn lọ́jọ́ máàmù délé láti ló gbé kábíyèsí lọ ní ẹjọ́ ṣé ẹ gbọ́ ẹ dákun sáwọn bàbá Ayọ̀ Adéṣeun náà gbé ìmáàmù tó gbé bàbá sọ̀rọ̀ lọ ilé ẹjọ́ ṣé ìmáàmù ní jọ́ọ̀jì tí ó dájọ́ ni àbí ṣé ìmáàmù ní lọ́yà tí ó rojọ́ ni wọ́n ń gbẹ́jọ́ ẹ̀gùn kí lọ́wọ́ àwọn ègbọ́ tán egbò wọ́n gbẹ́jọ́ ẹ̀gùn kejì ẹni wọn ò dájọ́ sẹ́yìn lẹ́ pàṣẹ fún jọ́ọ̀jì àbí ilé ẹjọ́ kó dájọ́ ni. ẹ máa share program ẹ bá mi share program yìí ẹ jọ̀ọ́ ẹ share dáadáa. ẹ dákun ẹ farabalẹ̀ bá mi wò ó dà pé ibi tó ti tán náà nìyẹn ó dà pé ibi tí fídíò ẹ ti tán náà nìyẹn ibi tó ti tán náà nìyẹn wọ́n ní kí àwọn bàbá yẹn ó lọ yanjú ẹ̀ ṣé lóòótọ́ àṣírí sáwọn bàbá yẹn ò dẹ̀ yanjú ẹ̀ sáwọn bàbá yẹn ò wá àlàáfíà sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sáwọn bàbá yẹn ò yanjú ẹ̀ sáwọn bàbá yẹn ò rìn ní ọ̀nà tí wọ́n fi yanjú ẹ̀ ìmáàmù tó gbé bàbá sọ̀rọ̀ lọ ilé ẹjọ́ torí pé bàbá sọ̀rọ̀ ní kí ìmáàmù sákòó lórí ipò ẹ̀ lágídí náà fi lọ ilé ẹjọ́ torí kọ́ọ̀lù ẹ̀ bá ṣètù kọ́ bá mú jàdá láàrin àwọn ọ̀dọ́ ni. níta àbàfẹ́ kó dá wàhálà alẹ̀ ilé ẹjọ́ ìṣèbí tó ti máa ilé ẹjọ́ ìṣèbí tó ti ń yẹ̀yàn jẹ tó ti máa ń dá ẹjọ́ ni. olórí ẹ̀sìn ni ìmáàmù a lè fi ipò ìmáàmù wépò bàbá sọ̀rọ̀ láyéláyé ọmọ ni ìmáàmù jẹ́ sí bàbá sọ̀rọ̀ tòótọ́ bàbá sọ̀rọ̀ olórí wa náà jẹ́ ìmáàmù olórí gbogbo àwa mùsùlùmí ló Ògbómọ̀ṣọ́ ni bàbá ìmáàmù kìí ṣe lórí àwọn kìsẹ́nì kìí ṣe lórí àwọn ẹlẹ́sìn kàbáláyé tí wọ́n wá lọ kóòtù torí kí wàhálà mọ́ bá ṣẹlẹ̀ ni bàbá ìmáàmù sọ ń gbà pé ẹ sọ fáwọn èèyàn mi tí wọ́n ní mi sọ fún nílẹ̀ ayélujára ẹni kan lọ kóòtù ẹni ẹ̀yin ò tó àṣẹ panu fádà wàá pàṣẹ fáwọn èèyàn yìí pé ká gbẹ́sẹ̀ kó lórí tó wà nílẹ̀ yìí ìmáàmù tó lé àti jẹ náà kí lẹ̀ ń wò tó fi dérí ipò ìmáàmù yẹn kí lẹ̀ ń wò tó fi jẹ ìmáàmù yìí àti pé mélòó náà ọmọ ilé ayélujára gan-an ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí èèbá ṣe àwọn tán fi ìmáàmù jẹ àwọn ilé ayélujára ò láwọn fẹ́ wá bá bàbá sọ̀rọ̀ àwọn ẹni náà tán fi ìmáàmù jẹ torí pé wọn ọmọ ìmáàmù fún aláyà àti máa jìjẹkújẹ ní mọ́sálásí ìmáàmù fún aláyà àti máa ná mọ́sálásí nàkúnà torí ẹ̀ náà fi gbé àwọn ọmọ ilé ayélujára lẹ́yìn táwa gbé wọn lọ́dọ̀ bàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá wa sẹ́ńtọ́ Ayọ̀ Adéṣeun ilẹ̀ lórí ọ̀fẹ́ àtúntì gbọ́ báyìí kó tó di pé a wà bọ́ sí gbanu bá a ti fẹ́ sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́.
fojú yẹn níbi ọdún márùn sẹ́yìn mo rò pé kí ló fà á tí ọgbọ́n máa rí pé nígbà tá a láwọn ọlọ́run gbàdúrà lórí oyè nígbà tó sọ pé ọmọ tuntun yìí ọmọ tó rí náà tó tẹ̀lé ní yóò sì gbé pọ̀jọ́ dé tètè láti rí tiẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe é lò yàrá fún pé tí màá ara rẹ̀ nìkan tí mú lò tí mú àwọn mi lò ní mà olórí tí a ti kọ́ fún bẹ̀rẹ̀ ṣẹ́ka pọ̀tọ́ ọkọ̀ pé ní pé láwọn ẹ̀rí ṣe wà lórí ọ̀rọ̀ àlewà kàtọ́ ní kí ìṣọ̀mọ́ ilé yẹn ó sì fẹ́ dé eré ẹgbẹ́ rẹ̀ lò lọ́sọ̀wọ́dé tí ó kọrin burúkú kí ó bá. gbogbo ẹni tó bá sì yẹ ọmọ Ògbómọ̀ṣọ́ lọ ní láìfù tí mo ṣe láàárọ̀ yìí mọ ọwọ́ ọ̀sán yìí ẹ rí i pé mo sọ ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ yìí gangan tẹ́mi ò sì mọ̀ tí èmi lérò pé bọ̀dá mi Àmọ̀tẹ́kùn Oòduà àwọn gan ní prógáàmù yẹn tán fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. àwọn bàbá yìí náà ń bẹ àwọn ọ̀dọ́ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ rí báyìí ẹ má jẹ́ kọ́rọ̀ di wàhálà ẹ má jẹ́ kọ́rọ̀ mú gbọ́mi sí omi ò tó dání. àwọn bàbá ilẹ̀ wa ni wọ́n èsì èèyàn abájẹ́ ni wọn ò da. èmi ń ṣe prógáàmù tèmi lọ́wọ́ ni mo rí mẹ́sẹ̀jì ni mo rí notification live program bọ̀dá mi Àmọ̀tẹ́kùn Oòduà táwọn náà ń ṣe tiwọn lọ́wọ́. bó la fẹ́ gbé gbà Reverend Peter Ọlálẹ́yẹ ò sọ ìrìn àjò táwọn bàbá yìí ti rìn ti dáadáa o. ẹ rí i pé wọ́n sọ lọ́rọ̀ wọn Reverend Peter sọ lọ́rọ̀ wọn pé àwọn tí wọ́n bàbá sọ̀rọ̀ kọ́kọ́ rí nígbà wọ́n dórí ipò yìí ńlá àwọn bàbá yìí. ǹjẹ́ Reverend Peter sọ dáadáa àwọn bàbá yìí nígbà tí bàbá dórí ipò? ǹjẹ́ Reverend Peter sọ dáadáa wọn ojúṣe àwọn bàbá yìí nígbà tí àbásọ̀rọ̀ sẹ́ẹ̀ dórí ipò? ǹjẹ́ wọ́n sọ ìgbìyànjú àwọn bàbá yìí nígbà tí àbásọ̀rọ̀ sẹ́ẹ̀ dórí ipò? wọn ò sọ yún o. àtàrí lọ́kùn láti pa náà rẹ̀ pé fọyà ẹ̀rí pé kàbíyèsí wáyé ìgbàlára wọlé kan ẹ̀ máa fẹ́ gbà sí ní tinubu tí wọ́n ṣe àwọn ọba fàfọ ìtàn wá ṣe pé àwọn yìí ọ̀rẹ́ kìlọ̀ ọ̀rọ̀kùn àti ẹ̀fọn òkèdè ọ̀rọ̀kùn fọ iye ọmọ tí wọ́n bá ṣe pọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tí ò ní fi ọ̀rọ̀ lọ yàn àìsàn méje nù àṣẹ tí ò ní wádìí ọ̀rọ̀ wò ìjọba máa gbèsè bọ́ ṣe wò ṣé ẹ ti gbọ́rọ̀ ẹ dákun ẹ gbọ́rọ̀ làákàyè tí bàbá ẹ sọ bá ṣe sọ kalẹ̀. irú àwa tá a jẹ́ ọmọ kéékèèké tá a jẹ́ ọmọ fáwọn bàbá yìí gan èèyàn ò kàn léegun òṣùṣùn torí pé ọjọ́ gà fún mi pé ọkàn máa sọ̀rọ̀ ìgbọ́dọ̀ ní nǹkan ẹyọ kan tẹ́mi náà sọ ò sì ń pẹ́ lọ́gàá fún mi. ǹjẹ́ tí nǹkan bá bàjẹ́ ǹjẹ́ wọn ò ní kí èmi náà mọ̀ pé àjọ bàjẹ́ ni. ọ̀rọ̀ tó kọjú sí ẹ̀yìn ló kọ sẹ́nìkan. nígbà tí mo bá wà lábẹ́ ọ̀gá kì í ṣe pọ́ngà yẹn ń kọ́ mi iṣẹ́ bóyá mo joyè kan àbí mo àjọ wà ní kọ́ńpìnì kan ọwọ́ àjọ ń darí nǹkan yẹn ni olóyè ọba wọ́n jọ ń darí ìlú ni. àwọn tẹ̀ wọ́n ń darí ìlú yẹn lé lórí àwa lẹ̀ ń ṣèjọba àwa aráàlú ilẹ̀ ń ṣèjọba lé lórí. ọba àbí olóyè àbólórí ẹ̀sìn ọwá nígbà náà ń kọ́ gbogbo àwọn tó wà lẹ́yìn òun tán jẹ́ bóyá àwọn olóyè òun tóun bá ti ṣe wọ́n gbọ́dọ̀ faramọ́ ni òun ò fẹ́ gbàmọ̀ràn kankan látẹnu wọn. níbo náà ti ń ṣerú ẹ̀ níbo náà ti ń jókòó rú ẹ̀. àwọn bàbá yìí ń tòótọ́ bàbá sọ ń tá a fi ní bàbá sọ̀rọ̀ ń jẹ́ bàbá fún gbogbo àwọn bàbá yìí ni pé ipò tí wọ́n wà ni wọ́n fi ń bọ̀wọ̀ wọn. ṣé tọwọ́ tí wọ́n gbé fáwọn bàbá yìí ni àbí tọjọ́ orí àbí kéèyàn mọ̀yàn àbí kéèyàn ní orin kéèyàn ní nǹkan tó kó dání. ṣé background picture àbẹ́wò ṣé background picture lẹ́ ń sọ àbẹ́wò nísàlẹ̀ kan
was the first class of Olúmọ̀ṣọ́ and ilé ìwé ní àkọ́kọ́ títí yẹ wọn ní àwọn alákòóso wọn àwọn tó ọkà ẹlòmíì sọ̀rọ̀ bá bàmánà lọ lé ẹjọ́ ayé o àwọn ní bàbá wọn ti pílù sí sọ́nà méjì kan sọ́nà tó kọ́ tó dà mẹ́fà tó yẹ kó àkókò ìyẹjọ́ ẹni tí mo yọ mọ́ sábà. Amara pàtàkì ilẹ̀ ẹ̀kọ́ jẹ́ lò àwọn ẹ̀rọ wa jẹ́ àdìgbòlò fún àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tí pèrè tó lé ní ṣe kó mọ́ àwọn àmúkò wọn. Ìbá ń ṣiṣẹ́ inú mẹ́rin máa lọ sí èyí tí wọ́n ṣe kò sí yẹ kó rí bẹ́ẹ̀. Kábíyèsí ń sún gbangba lóò jẹ́ ọba tó wá láti àgẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ rẹ̀ ní ìpàlù lẹ́yìn táwa yìí. Ṣùgbọ́n kí ni kan ní wọ́n gbọ́dọ̀ sọ wọ́n gbọ́dọ̀ gbà àwọn ṣe àyẹ̀wò sí ìwàsí wọn ìbáṣepọ̀ aláwọ̀ èèyàn àtìlẹ́yìn òdù kan fúnra rẹ̀ láti gbà bẹ́ẹ̀ láti máa yẹ kan wò àwọn ọlọ́ba àwọn gẹ́gẹ́ bí ọba bàbá wa ni wọ́n tó pẹ́ ẹ̀sọ́ ní ká parí ẹ̀ lọ́dọ̀ parí àmọ́ tá a bá parí ẹ̀ parí gbọ́dọ̀ jẹ́ táwa pé kùdìẹ̀kùdìẹ̀ wáyé gbogbo àwọn tó ń bá jà tí ọ̀yọ́ àkọ́kọ́ tó ń kọ́ súnmọ́ kábíyèsí dé nìyẹn wọ́n dẹ̀ ti wá ń jẹ́ yẹn tó fún kábíyèsí pé kánjọ lórí ìpinnu tí wọ́n ṣe kán láwọn gs ìṣẹ̀fọ́ lórí ilẹ̀ àwọn mẹ́wàá. inú mi dùn dáadáa gbogbo ẹ̀ńtẹ́ lórí ọ̀fẹ́ àti wo fídíò ìláwòfin dáadáa ilẹ̀ ti gbọ́ yẹn Reverend Peter wá jáde even àwọn lẹ́tà tí wọ́n tún kọ lábẹ́ kínní yẹn wà ń bẹ̀ àmọ́ èmi ò ní ìwúlẹ̀ sọ tó pọ̀ yìí lórí àìjẹ̀kuru kó tán ká tó máa gbọ́wọ́ ẹ̀ sáwò àìjẹ̀kuru kó tán ká tó máa gbọ́wọ́ ẹ̀ sáwò àwọn bàbá tẹ́ ẹ ní wọ́n kóra wọn jọ yìí tán dà lúrù yìí ní tí wọ́n kọ sí ibi fídíò yẹn wọ́n ní gbogbo arọ́ba fín ni ọba pa ẹ sì kọ síbẹ̀ ẹni gbogbo àwọn tán rí ọba ìfín ìlà àwọn bàbá Èjìdé àwọn bàbá Adéṣeun àwọn bàbá Mọ́sàká Balógun ọ̀nà wo náà ń gbà rọ́bà fín ọ̀nà wo náà ń gbà tẹjú ọba mọ́lẹ̀ ọ̀nà wo náà fi ń rọ́bà fín gan ọ̀nà wo ni wọ́n fi ń rí ọba fín gangan tíyàn wá bá rojọ́ èèyàn wá kọ́ ní òdà ọ̀ àti pé Alhaji Monsuru Èjìdé wọn èé sẹni tẹ́ ẹ gbọ́dọ̀ kàn bẹnu àtẹ́lù nínú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin kan fúnra lára yín tẹ́ gẹ́lẹ́fẹ̀ ẹ mọ̀ pé bó ṣe rí nìyẹn. àwọn bàbá ilẹ̀ wa kà mára àwọn tí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ nítumọ̀. àwọn bàbá tẹ́ ẹ kà yìí kí ni ìwọ ọwọ́ wọn tí wọ́n ṣe láburú tí ò dáa. mo joyè ẹni torí pé mò ń bá ọ̀tá ẹni pé ẹni ẹpẹ nìkan lọ́ta yín ẹni torí pé mò ń bọ́ta yín ṣe o dandan lá mo gbọ́dọ̀ bọ́ta yẹn ṣe mọ́ kẹ́ẹ̀sì tó dórí ipò kẹ́ẹ̀ tó dórí ipò yẹn ilà wá ti wà pẹ̀lú ẹni tẹ́ ń sọ yìí. kẹ́ẹ̀ tó dórí ipò yìí kẹ́ẹ̀ tó dórí àlééfà yìí làwa ti ń ṣe pẹ̀lú ẹni tẹ́ ń sọ yìí. ọ̀nà wa lẹ́fẹ́ kí n gbà táàfin níbẹ̀ ní í ṣe bó lẹ́fẹ́ ká ṣe táàfin níbẹ̀ ní í ṣàṣepọ̀ nígbà tó já sí pé a ti jọ wà kẹ́ tó dé. ọ̀dà kàkà tí ó fi wá rí bẹ́ẹ̀ ọ̀dà á lọ ṣàtúnṣe sórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ wọ́n fún àbáǹgẹ́ láyè àti ṣàtúnṣe. Reverend Peter ní láti ìgbà yẹn wọn désì padà fáwọn bàbá yẹn irọ́ tó dìnà sóòótọ́ ni irọ́ tó dìnà sóòótọ́ gidi gan lọ̀rọ̀ yẹn. nígbà táwọn kan wá ní mọ́sọ́nù láìfì tí mo ṣe láàárọ̀ náà nígbà táwọn ọ̀kẹ́gbọ̀n kan wá tí wọ́n ní kí ìmáàmù kí wọ́n ṣe apọ́lọ́jì
lórí múmbàrí ní ẹ̀5 bàbá ìmáàmù ṣe ju 5 lọ tán fi bẹ̀rẹ̀ bàbá sọ̀rọ̀ gbà yẹn pé ó dá bàbá ẹ láàṣẹ yìí ẹ má bínú gbogbo àwọn bàbá yìí náà ni wọ́n jáde tí wọ́n ń bẹ bàbá sọ̀hún ẹni wọn bẹ̀ wọ́n. bàbá Èjìdé sọ́nu fídíò wọn o bàbá Èjìdé wá kúnlẹ̀ bẹ bàbá àbí wọn kúnlẹ̀ bẹ bàbá sọ̀hún nígbà náà lọ́hùn. àti pé ọ̀rọ̀ yìí ò sójú yín Reverend Peter Ọlálẹyẹ inú ẹgbẹ́ bá ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ò sójú yín rárá. nígbà tí bàbá ò tí ì jẹ ẹ̀yin àti bàbá ò ń petu láàmọ̀ tẹ́jọ́ wà tẹ́jọ́ close dáadáa tẹ́sí ń bá ṣàṣepọ̀. kí ló dé gbà yẹn tẹ́ ẹ̀ dá sọ́rọ̀ yẹn kẹ́yìn náà jáde wá àti gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ tẹ́ ẹ jẹ́ gbà yẹn. ẹ sọ ní ìsìn o nígbà Kéjú Carnival ẹ sọ̀rọ̀ àwọn bàbá yìí o nígbà wọ́n fẹ́ ṣe coronation ẹ sọ̀rọ̀ àwọn bàbá yìí o ọ̀rọ̀ èèjòyè mọ́ mo suspend ẹ olóyè mi ọ̀dà o ẹ mọ̀ wulẹ̀ suspend mi ìsì ẹ̀ wulẹ̀ joyè mọ́ láyé ìsì ẹ̀ wulẹ̀ joyè mọ́ pẹ́ẹ̀pẹ́ẹ̀. lẹ́wà rántí pé àwọn bàbá yìí ìlànà bá fi lẹ́wà rántí pé àwọn bàbá yìí lọ́mọ èké ti ń sunkún. Yorùbá ẹjá rántí pé ọlọ́run lẹ́yìn ọlọ́run àtúnfọlọ́run lẹ́yìn Èjìdé àtúnfèjìdé ẹ sì ń jẹtọ́ ẹ ń jẹtọ́ ẹ ń jẹ epo ẹ ń jẹyọ̀ ẹ ń gbowó wọ́n pariwo sẹ̀mó ibẹ̀ tí ń ya fídíò àwọn kan pariwo owó sẹ̀mó òrèlè yìí owó àjò òrèlè láàyà ìlànà ẹ sì bẹ̀rù ọlọ́run. ìjà wọn tán wọ́n ń gbà yẹn táwọn sojú àwọn mùsùlùmí àwọn kóra àwọn wáṣọgbọmọṣọ ń gbà yẹn ìtàn kí bàbá ìmáàmù ṣe tí bàbá ìmáàmù ṣe ìjà wọn náà padà wá kán wá sọ fún bàbá pé tọ ọmọ ẹ ti ṣe tí ó ṣe o ẹ dákun bá wa foríjì ìjà wọn padà wá mọ́ àkàkí wọn padà wá ẹ lọ gbé máàmù míì bá wọn ni sẹ́yìn náà mọ̀ ń gbà yẹn Reverend Peter. kẹ tó wá jáde sìn kẹ ní bàbá Sẹ́nitọ̀ Ayọ̀ Adéṣeun wọ́n ń bá bàbá sọ̀rọ̀ bí ṣe kí wọ́n bá wọn sọ̀rọ̀ bóò ni kí wọ́n ṣe sọ̀rọ̀ náà o. bóò lẹ fẹ́ kí wọ́n tún sọ̀rọ̀ ibo lẹ fẹ́ kí wọ́n tún gbé ọ̀rọ̀ sí ibo lẹ fẹ́ kí wọ́n tún sọ̀rọ̀ sí. àwọn bàbá yẹn sọ̀tá ìlú àwọn gangan náà wà lọ síwájú ìlú àwọn gangan náà ń polongo ìlú Ògbómọ̀ṣọ́ àwọn lọ́jọ́ káwọn lọ́jọ́ kí ara yé ara àta ara even àwọn tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ mọ̀ túmọ̀ tán pẹ̀lú Ògbómọ̀ṣọ́ torí pé wọ́n ti fìgbà kan ṣe òṣèlú rí Sẹ́nitọ̀ Ayọ̀ Adéṣeun wọ́n sì tún ṣe òṣèlú yẹn dọ̀la. ṣé èèyàn tí wọ́n mọ̀ ṣé èèyàn tí wọ́n súnmọ́ ṣé ẹni bàbá wa Ṣọ̀ún súnmọ́ ni ṣé èèyàn tí wọ́n mọ̀ tí wọ́n lè control pé ẹ lọ ṣe nǹkan báyìí sílùú ẹ ṣe nǹkan báyìí sílùú ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ṣé ẹni bàbá wa Ṣọ̀ún mọ̀ ni torí pé bàbá ò sì gbélé ni kì í ṣe pé àfi ń bú bàbá. àwọn bàbá Sẹ́nitọ̀ Ayọ̀ Adéṣeun àwọn gbélé inú ilé ni wọ́n wà torí pé bàtàwọn náà fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú wọn padà sí Nàìjíríà wọ́n sì ti wà nù ìtìpẹ́ kì í sì pọ́sẹ̀ dé dáadáa tí wọ́n ti ṣe ohun dáadáa tí wọ́n ti ṣe ẹ̀sọ́ yẹn o. ipò tí mo wà ẹfẹ nìkan jẹ ààrẹ Máyégún kò yé mi torí mo sì ń béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà kan pé kí ni ń jẹ́ ààrẹ Máyégún sọ yàtọ̀ sí Máyégún ni tá a bá fẹ́ tú dáadáa gan ààrẹ Máyégún tún fẹ́ẹ́ ju Máyégún lọ torí kíni. èmi ò ní ọ̀sẹ̀ fẹ́ nìkan kan jẹ́ ààrẹ Máyégún o ènìyàn ṣe wọ́n lè fẹ́ nìkan kan jẹ́ o àmọ́ ní tèmi gangan mẹ́kẹ́ tí máa ń rú nǹkan yẹn ń resign pé mi ṣe nǹkan yẹn mọ́ káàrẹ̀ Máyégún fẹ̀ kàn mọ́ bá Máyégún náà lọ.
àní ẹ jẹ́ a pe ẹ̀dọ̀ fún àróǹro ìlú Ògbómọ̀ṣọ́ yìí ká pè jókòó ká bá sọ̀rọ̀ kí ló yọ sẹ́tù. ẹ lọ program tí mo ṣe láàárọ̀ èní program tí mo ṣe láàárọ̀ èní ẹ lọ wò ó. Reverend Peter Ọlálẹ́yẹ kí ni ipa tí yín gan náà ọ̀rọ̀ pé kọ́rọ̀ ẹni bá sẹ́tù kí ni ìgbẹ̀jú tẹ́yìn gẹ́gẹ́ gbìyànjú kí ẹ lẹ́ẹ̀ bọ́ sí BBC Yorùbá kẹ́ẹ̀ṣe prógámù tọ́rọ̀ ó fi nítumọ̀. Gbogbo yín sì mọ òótọ́ ṣùgbọ́n ẹ̀ lè sọ òótọ́. Gbogbo yín mọ òótọ́ ẹ̀ ní jáde sọ òótọ́ ètò ẹ̀ṣẹ̀ BBC yìí wáyé tẹ́ ẹ̀ pé BBC kí wọ́n bá yín ṣe ẹ dákun ẹ jẹ́ àpẹ̀ láfíà wọ́n ẹ̀yọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ wà ní ilé àtoko ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká wá bí àlàáfíà ó sì dìde nù lù yìí. Èèyàn mélòó lẹ pè pé ó dá ẹrìn báyìí láti bá àbásọ̀hún sọ̀rọ̀ èèyàn mélòó lẹ pè. Ẹ wá jáde ẹ ń ka àwọn kan ẹ láwọn èyí ni wọn ò jẹ́ lù ú tò ẹ láwọn àwọn náà ń dà lú àwọn ẹ̀dá rọ́bà fín tó sì gba ẹnu tiyín tó sì jẹ ẹnu tiyín. Ẹ̀yin náà sọ ní ọ̀rọ̀ yín pé nígbà tí bàbá wa Ṣọ̀ún ṣẹ̀ṣẹ̀ jẹ àwọn bàbá yìí ni bàbá Ṣọ̀ún rí tán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Ṣọ̀ún tó tó di pé àwọn mọ̀dàrú dé àwọn mọ̀kàrúrù dé. Ẹ̀yin náà la gbọ́ pé tó bá ń kírun lọ́wọ́ nínú Central Mosque ẹ̀yin náà lẹ́ẹ̀ lọ ẹnu géètì lẹ́ẹ̀lọ Reverend Peter ní ọ̀lẹ́nu géètì tí wọ́n lọ mọ́ béèrè lẹ́nu géètì pé ǹjẹ́ àbá lágbájá báyìí wá mọ́sálásí lónìí àmọ̀dé báyìí wá mọ́sálásí lónìí ǹjẹ́ ọ̀rọ̀ wọn gbọ́ àgbà wá mọ́sálásí ǹjẹ́ balógun wá mọ́sálásí kí lẹ fẹ́ fi gbogbo yẹn ṣe irú information tẹ́ ń pass yẹn ìjọ yẹ èèyàn Ọlọ́run kó mọ̀ pass information yẹn. Ẹ̀yin sì mọ́ báyàn sọ pé tó bá rán ọmọ ń sẹ́ ẹrú tó bá rán ọmọ ń sẹ́ kíṣẹ́ ìmọ̀ fìtọ́mọ́ jẹ ni. Ẹ lọ pass information ẹ lọ bèrè pé àwọn òun náà wà mọ́sálásí tí àbẹ̀tì wà mọ́sálásí tí bàbá Yorùbá wà mọ́sálásí tí bàbá Sàká wà mọ́sálásí lẹ́yìn ìgbà yẹn la rí i pé wọ́n ń dáhùn lóye kọ̀ọ̀kan dúró torí pé wọ́n ń kírun lẹ́yìn ìmáàmù. Tó wáyé kó wá rí bẹ́ẹ̀. Ó mì pé gbogbo ohun táwọn ọmọ blọ́gà tán wà ní Kangun yín ń sọ pátápátá ẹ̀yin lẹ̀ ń bá fíìdì wọn ẹ̀yin lẹ̀ ń sọ bí wọ́n ṣe ìrìn àjò wọn fún wọn. Wọ́n fi ń ní orí ọ̀fẹ́ àti ilé mọ́sánú ṣàkàṣàkà sí bàbá Ayọ̀ Adéṣeun. Wọ́n sọ fún bàbá Adéṣeun pé kí ni project kan sí láti yọrí. Mo sọ̀rọ̀ kan láàárọ̀ o nígbà bá débẹ̀ tá a bá ní ká ti ọ̀pá bọ̀ o ìrù ó bàjẹ́ o tá a bá ní á ti ọ̀pá bọ̀ o ìrù ó bàjẹ́ o tá a bá ní á dáná sí o tá a bá ní á dáná sí ìsà ètò wà nù sá jáde kó ṣe ní léṣe o. Ẹ jẹ́ àjọ rò dáadáa ṣé n tó kù wá kù là ń ṣe yìí. Ṣé n tó kù wá kù ní gẹ́gẹ́ là ń ṣe nù ìlú yìí. Àbẹ́ ti wò pé ìwọ̀nba àwọn tí wọ́n wà ní Kangun yìí nìkan náà lè bá yín ṣèlú náà lè bá yín tòlú náà lè bá yín rìnrìn àjò ìlú tí ìlú ó fi dàgbàsókè. Àwọn tó ń gbélé ò mọ nǹkan kan ṣe. Gbogbo àwọn tán ní mọ́gbà ẹ gbọ́dọ̀ gbà ẹ gbọ́dọ̀ ṣe ẹjá afura páwọn gangan wọn ò fẹ́ kílùú Ògbómọ̀ṣọ́ sẹ́tù. Mo sọ láàárọ̀ mo ní tí ẹjọ́ ò lè fẹ́fọ̀ ìkángun méjèèjì ẹnìkan igun kan náà lẹ́jọ́ ò fẹ́fọ̀ ẹjọ́ wá fífọ̀ he tí ò fẹ́fọ̀ bí sálàáfíà wà nílùú ẹjọ́ wá fífọ̀ bí tí ò fẹ́fọ̀ he sí àlàáfíà wà nílùú. Bí ò ṣe pé
kí Ọlọ́run bá wa bu omi àlàáfíà ju ọ̀rọ̀ yìí. ẹ̀yin wá tún jáde lẹ́ ń ṣerú eléyìí. ẹ bá mi share program yìí jẹ́ kó go viral ẹ jọ̀ọ́. gbogbo àwọn èèyàn ti share, wọ́n ti show love, wọ́n ti share dáadáa. ẹ jẹ́ kó tún jáde jù báyìí lọ. ó mì pé gbogbo àwọn blogger kan ń jáde sọ̀rọ̀ sí bàbá yìí, ó mì pé ẹ̀yin náà inú yín ń dùn sí bá ṣe ń sọ̀rọ̀ yẹn. ó mì pé inú yín ń dùn sí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí bàbá yẹn. ọ̀rọ̀ àwọn ọmọ blogger yẹn ò sì dùn àwa, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan ni ò mọ bí ó ṣe tò ìlú bàbá rẹ̀. ó dáa, blogger ẹlẹ́nu yẹn sì yẹn sí mọ́ wá láti Ìbàdàn tẹ́ ẹ̀ mọ́ lọ́wọ́ fowó pè láti Ìbàdàn tí mọ́ wá s'Ògbómọ̀ṣọ́. ìjọ òun ṣe ìwádìí débi pé ta ní ń fi ìmáàmù jẹ nílùú Ìbàdàn? sọba ní ń fi ìmáàmù jẹ nílùú Ìbàdàn ni àbáwọn wo? ètò òun ò tún mọ̀ lónìí àtún sọ fún yẹn, bàbá àsàlẹ̀ àdínì mùsùlùmí ní máa fi ìmáàmù jẹ nínú ìlú Ìbàdàn, ní máa fi ìmáàmù Ìbàdàn jẹ. lẹ́yìn ìgbà tí ìmáàmù Ìbàdàn bá sì kírun tó ń jímọ̀ báyìí ni wọ́n tó lọ kí ọba pétọ̀ ìmáàmù wa ní ó sì kírun ó wá kí yín ni. bàbá wa Aláàfin ikú bàbá yèyé ẹlẹ́wù ẹ̀tù, bàbá wa Bímbọ́lá, àwọn ìgbìmọ̀ tán yan ìmáàmù ti yan ìmáàmù, wọ́n lọ fa ìmáàmù bá àbáni pétọ̀ bàbá o ẹni tá a yàn ní ẹ bá wa endorse ẹ̀. kí wá ló lè dé, kí ló lè ṣẹlẹ̀, ní tó lè dàlúrú? ó yẹ ká wo igun wo ni ó dúró gan tí wọ́n lè tún ìlú ṣe, igun wo gan ló dúró tí wọ́n fẹ́ ba ìlú jẹ́, ní tó yẹ kí á máa wò nu tá a bá jẹ́ olórí. nínú àwọn ọmọ tí àwọn gẹ́gẹ́ ń bí, àmọ́ wò pé ọmọ wo ló síríọ̀sì, ọmọ wo ló fẹ́ sípá, ọmọ wo ló síríọ̀sì jù láàrin àwọn ọmọ tá a bí. kò sẹ́ni tó lè jẹ́ ìjọba gbogbo àwọn ọmọ tí mo bí pátápátá ni mo nífẹ̀ẹ́, àmọ́ nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn jura wọn lọ. kí sì nìdí ni pé ẹ wo ọmọ tó jáfáfá, ẹ wò tí ò jáfáfá, bẹ́ẹ̀ ló ṣe rí. àwọn òun náà fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ dàgbàsókè, àwọn òun náà fẹ́ ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́, àwọn yẹn lẹ́fà mọ́ra. àwọn tí wọn ò fẹ́ dàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ pé ẹ má gbà, ẹ má jọ̀rọ̀ ẹ̀ parí, ẹ má jọ̀rọ̀ ẹ̀ tán, àwọn yẹn lọ́dẹ kẹ́ lé dànù kẹ́ máa pè lọ́tà àlù. àwọn ẹ má gbà, ẹ má jẹ́ tán, ọ̀rọ̀ yóò lè yanjú. kí ni nǹkan àwúrí, nǹkan àmúyẹ téèyàn máa tí wọ́n ní nílùú bàbá wọn? gbogbo àwọn ẹ má gbà, ẹ gbọ́dọ̀, bàbá ẹ gbọ́dọ̀ gbà, bàbá ẹ gbọ́dọ̀ forgive rẹ̀, bàbá ẹ gbọ́dọ̀ kásẹ̀ kúrò lórí ọ̀rọ̀, bàbá ẹ gbọ́dọ̀ gbọ́ kú mbẹ̀. kí ni nǹkan àwúrí tí wọ́n ní nílùú bàbá wọn tó ṣe pé tí wàhálà bá ṣe ṣẹlẹ̀ gan wọ́n máa sáré kí nǹkan ọmọ bàjẹ́? kí ni wọ́n ní? kí ni nǹkan tí wọ́n ní? èèyàn mélòó ní benefit lára wọn ló Ògbómọ̀ṣọ́? èèyàn mélòó náà ṣàánú fún? èèyàn mélòó náà ti ràn lọ́wọ́? èèyàn mélòó ti ṣe empowerment fún? àtẹ̀ntí ń ṣèjọba, àtẹ̀ntí ń ṣe òṣèlú nínú wọn, tí ń ṣèjọba àtẹ̀ntí òṣèlú tó jó lówó àpò ara rẹ̀, èèyàn mélòó náà ti ṣàánú fún? èèyàn mélòó ti ràn lọ́wọ́? wọ́n fẹ́ kí nǹkan dàrú, wọ́n kóra wọn jọ, wọ́n nísìn àwọn kan ń pera wọn tọba làṣẹ. ọ̀tẹ̀ mọ̀ ń bẹ o, àwọn kan ń tọba làṣẹ làwọn, àwọn kan ń tọlọ́run làṣẹ làwọn. ọdẹ ẹja àkùnbo ní káwá fìsì bo ní àtòsí. àwọn kan dúró wọ́n ń tọba làṣẹ làwọn. àwọn tó ń pera wọn tọba làṣẹ yìí, mélòó nú wọn láàrí nǹkan ẹ̀múyẹ, nǹkan àtọ́ka sí rere inú Ògbómọ̀ṣọ́ dáwọlé tán ṣe fún wa l'Ógbómọ̀ṣọ́? àwọn tọ́lọ́run làṣẹ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ nǹkan tá a lè tọ́ka sí táwọn èèyàn sì ń benefit ń bẹ̀. ẹ jẹ́ á rántí òwe àwọn àgbàlagbà,
wọ́n ní gélé ọ̀dà ayọ́ná tòun ọ̀dà ayọ́ná èyí ọ̀dà ayọ́ná igi ìwo wá ní ọ̀dà tí ó sì ń ta àgbé kaná jiná. wọ́n tún wá sọ wọ́n nínú ọ̀rọ̀ àwọn àgbàlagbà tó tẹ̀síwájú pé sùúrù lè ṣe òkúta jiná. sùúrù ẹni ètò sùúrù ẹni èpọ̀ bí ọ̀bá ní tó tún ni. lónìí lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ kí la fẹ́ gbà nú ẹ̀. níta fẹ́ gbà nú ẹ̀ ò yé mi kò gbàdì kankan yé mi. tí mọ́ọ̀mù bá wà lórí mọ́mbàrí bẹ́ẹ̀ ń ṣe útúbà lọ́wọ́ tó bá sọ̀rọ̀ ń bẹ̀ ẹ lọ débì kan ẹ ní ìmọ̀ọ̀mù ń fi ń bá ọba wí ìmọ̀ọ̀mù ń fi ń bú ọba ìmọ̀ọ̀mù wọ́n fi ń ṣàbòsí ọba. ìjẹ́ ìmọ̀ọ̀mù dákọ̀ ọba bàbá wa Ayọ̀ Adéṣeun wọ́n ní onílé ọ̀kan ìjẹ́ ẹ̀yìn mẹ́ta ń pè lónílé ọ̀kan sáàfin nìkan ló súnmọ́ mọ́sálásí ni sáàfin nìkan ní ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí. ẹ má jà àjọ gbàdúrà kí ìlú ó bàjẹ́. níta ẹ bá gbé jáde làwọn ń ṣiṣẹ́ lé lórí bí àṣàbọ̀dá mi níta ẹ bá ṣe jáde làwọn ń ṣiṣẹ́ lé lórí ó di mélòó nínú wa tẹ́rí tó jáde sí sọ nǹkan tí ẹ kó sọ. ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ọwọ́ wa ló wà bí Ògbómọ̀ṣọ́ ṣe ní bàjẹ́ àwọn anẹjẹ́ àṣìṣẹ́ kan bí Ògbómọ̀ṣọ́ ṣe ní bàjẹ́. ó tó tún sọ lẹ́ẹ̀kan sí i gbogbo àwọn ẹmọ́gbà ẹ gbọ́dọ̀ gbà fún wọn mélòó nú wọn ni wàhálà lè dé tí ó mọ̀ pé tí wàhálà bá dé lónìí l'Ógbómọ̀ṣọ́ nǹkan tó ń ṣe lẹ̀ ní ti dáadáa tí ò ní bàjẹ́ kán tọ́ka sí i. ọ̀pọ̀lọpọ̀ ní wọn ní ò ní nǹkan àmúyẹ kankan nínú Ògbómọ̀ṣọ́ tó ṣe pé nǹkan tí wọ́n ní ìtaná ṣe sí. ọ̀rọ̀ wá délẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ wọ́n ní kí bàbá mọ́ gbà bàbá ò gbọ́dọ̀ gbà ó bàbá ò gbọ́dọ̀ forí jẹ nìkan. torí kíni ìdíwò àti ìdíwò torí kíni. ẹ jẹ́ àṣẹ dáadáa torí ẹ̀ nìkan torí ọ̀la ni. ṣèyàwó Ògbómọ̀ṣọ́ ọ̀gbọ̀ tó sọ̀rọ̀ jù kámọ́nì ń bú èèyàn. ìta aṣọ yìí náà wọ́n sọ náà pé lẹ́yìn pé tó ń bá rẹ̀ fẹ́ Peter wí èèmọ̀ ẹni tó ń bú wọ́n sọ torí ẹ ìfẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ mọ́ ń kó lára yín bí wọ. wọ́n bá wọ àwọn àgbàtà wà secondary school rẹ̀fẹ̀ Peter láyé ìjọba wà àgbàtà wà secondary school ìjẹ́ principal àbíjọba òfin láyé àti parí school wọ́n gbogbo ọmọ tó bá ti wà ń school wọn máa suspend o ìka máa lé dànù school ìjẹ́ lórí ọ̀fẹ́ àti parí ẹ̀kọ́. ẹ jẹ́ jáwọ́ ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kíre gbogbo wọlé wá kíre gbogbo wọlé wá ìta méjì kọ́ là ń ṣe yìí ìta méjì kọ́ là ń ṣe yìí ẹjẹ́ àfọwó ṣiṣẹ́ ẹjẹ́ àfọwó dálé sẹ́lẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ìta méjì nìyẹn. ẹjẹ́ dálé sẹ́lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ benefit gidi ń bẹ ìta méjì nìyẹn àwọn kan jẹ́ ń ṣègbésẹ̀ yẹn àwọn kan sì ń bà á jẹ́. ó dèèyàn mélòó tẹ́yìn ti mú wá sílùú Ògbómọ̀ṣọ́ wá ṣe project tó nítumọ̀. ó dèèyàn mélòó tẹ́ ẹ ti fà wá bóyá nǹkan báyìí wá lọ ṣe sí bíbáyìí.
àwọn tẹ́ ń pè lọ́mọ àlè ọmọ ọkọ iná náà máa ń ṣe nǹkan mèremère sínú ìlú, àwọn náà máa ń ṣe dáadáa sínú ìlú, àwọn náà máa ń tún ìlú ìṣe yìí, àwọn náà wọ́n jẹ́ kí ìlú rẹ̀ bàjẹ́. ẹ̀yin kan wá jáde ẹ láwọn kan lọ́mọ àlè, àwọn kan lọ́mọ ọkọ, àwọn kan náà ń dà lúrú, àwọn kan náà ń tún ìlú ṣe. àwọn òwò ní ń dà lúrú àwọn tí wọ́n ń ṣe mèremère táráàlú ọmọ bẹ́nẹ́fìtì náà ń ṣe empowerment gidi fáráàlú, àtàwọn tí wọn ò ní nǹkan kan tí wọn ò ṣe ẹ̀ṣẹ̀ nǹkan kan. ẹ jẹ́ àgbà fọlọ́run torí káwa ọmọ yín a lè bá àṣọ dáadáa ń pa yín lọ́la. kí la sọ ń pa yín lọ́la, kí la fẹ́ gbé kalẹ̀ ń pa yín pé ìwà tẹ́ wù nígbà báyìí tẹ́ wù, ìwà báyìí tẹ́ wù nígbà báyìí tẹ́ wà, kí la sọ ń pa yín lọ́la. níta bá fò ní ṣe ìtàn ni ó ti lọ́la o. níta àfààná ṣe ó dìtàn lónìí. ẹ̀yin náà ni ẹ má dé wọ́n sọ bàbá sọ̀rọ̀ lẹ́nu fún wa, ẹ má dé wọ́n máa pariwo bàbá sọ̀rọ̀ káàkiri. ẹ̀yin gan ni kòkòrò burúkú tí ń bẹ ń di ẹ̀fọ́ tí ń jẹ̀fọ́. ẹ lọ́wọ́ mọ̀ ṣàbòsí bàbá gbàtẹ́ sí ilé nǹkan báyìí lágbájá mọ̀ sọ, bàbá gbàtẹ́ sí ilé nǹkan báyìí tàbí mọ̀ sọ. ìgbà wo la fẹ́ ṣèyẹn dà? ẹ̀yin lẹ́mọ̀ screenshot fídíò, ẹlẹ́mọ̀ screenshot post àwọn èèyàn lẹ́nu ọmọ fi hàn bàbá. ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹjá wá dàgbàsókè ìlú ìní, ẹjá wá ìdàgbàsókè ìlú ìní, ẹ má jà wá bí ó ṣe bàjẹ́. a gbọ́dọ̀ sọ, a gbọ́dọ̀ wí. ọlọ́pàá alẹ́ ni mo ní ọmọ léwá káàkiri, àwọn bọ́ìsì lẹ́nìkan ọmọ léwá káàkiri, àmọ́ ìní parọ́. dédé ní tẹ́ bá fẹ́ ṣe náà lẹ́ẹ̀ṣẹ̀ o, gbogbo tí a bá fẹ́ ṣe náà lẹ́ẹ̀ṣẹ̀. àwa ò sọ tá a bá rí tó jẹ́ òótọ́, bẹ́nìkan bá ṣàbòsí tá a bẹ́ẹ̀ ní tí mẹ́lẹ̀ mú wọ́wọ́ yóò mọ̀ pé ayé òun ta. àwọn evidence tó sì wà lọ́wọ́ sí ọmọ Ògbómọ̀ṣọ́, tẹ́ ẹ bá fọn mí ń kun, tẹ́ ẹ bá tẹ́tì mi jù ń sọ́ọ̀lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. ààwọ̀ ẹni tó nífẹ̀ẹ́ àbásọ̀n láàrin àwọn bàbá Èjìdé àtàwọn tó wà lẹ́yìn tẹ́ ń pe ayé tọba làṣẹ. tẹ́ ẹ bá fọn mí ń kun débẹ̀, tẹ́ ẹ tẹ́tì mi, àwọn èso ọmọ tí ó dà lúrú ni, ẹjọ́ ọmọ tí ó dà lúrú ni á ti sọ tipẹ́tipẹ́. àtàdènà, àtàpènà, àtà olóminú àti olómi òde àti kànga àti bọ́ọ̀ tí wọ́n pera wọn ní tọba làṣẹ, tọba kìíní kan, kí wọ́n jáde wá, kí wọ́n wá búra. à ń bọ̀ ń bẹ̀ kètò àsìkò, à ń bọ̀ ń bẹ̀ kètò àsìkò. tásìkò rẹ̀ bá tó wínrìnwínrìn, bàbá Ṣàngó mọ̀ pé àsáwọn ẹni àṣẹni bú ni wọ́n. bàbá àrí àgóṣe pàdé ìmáàmù níta, wọ́n pe ìmáàmù ní chief imam Ògbómọ̀ṣọ́, chief imam Ògbómọ̀ṣọ́. tẹ́ bá sì fẹ́ ṣàbòsí ẹ mọ̀ ní chief imam ti yín kọ́, chief imam ti yín lójókòó yìí. ẹ sì déta ẹ̀rí bàbá ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́, ẹ wẹ́kọ̀ọ̀mù wọn, ẹ pè wọ́n ní bàbá chief imam Ògbómọ̀ṣọ́. táwa ní chief imam méjì lÓgbómọ̀ṣọ́ ni. the gas chief imam ọ̀kan táwà ní tọ́líà Dr. Yunus Sẹ̀líà Olúṣínà Ayílára second. bẹ́ẹ̀ sì láà ní sọ méjì sọ̀rọ̀ ọ̀kan tá nínú bàbá wa Ọ̀rúnmọ́gẹ́gẹ́ ti tọ́ jù, bàbá wa Gándì Ọláoyè Afọlábí. bẹ́ẹ̀ ni irú Èjìdé ní òpè méjì nílùú Ògbómọ̀ṣọ́, irú Ayọ̀ Adéṣe òpè méjì nílùú Ògbómọ̀ṣọ́. wọ́n kálukú ló nípò òbí tó gùdù sí.
èèyàn ò ní fi owó tó tó owó lọ ṣerú hòtẹ́ẹ̀lì bàbá Ragare, bàbá Ragare, bàbá Kalash, bàbá dáadáa. Wọ́n wá gbàdúrà kí ìlú Ògbómọ̀ṣọ́ bàjẹ́, kò lè ṣeé ṣe. Èèyàn ò ní gbé nǹkan mèremère lẹ́bi tí bàbá mi Èjìdé. Ẹ lọ wọnú LAUTECH, ẹ lọ mú sẹ́tẹ̀yìn sínú LAUTECH jáde wọ ẹja rí. Ẹ lọ mú dàgbàsókè tí yín tẹ́ ẹ sínú LAUTECH wá gẹ́gẹ́ bí ìlú yín, ẹ lọ mú ẹja rí, ẹ lọ mú jáde wọ ẹja rí. Ẹ lọ mú nǹkan tẹ́ ẹ gbinú LAUTECH jáde wá tẹ́ ẹ mọ̀ pé àwọn tó bá ń àwọn student ìgbé ọmọ benefit àtàwọn lecturers gbé kí bàbá Èjìdé ò níye nínú LAUTECH. Bẹ́ẹ̀ làwọn empowerment mi, bẹ́ẹ̀ làwọn support mi fáwọn department kọ̀ọ̀kan. Ẹ já sí dáadáa, ẹ já sí dáadáa. Bàbá Èjìdé ò tí ì kú, Ọlọ́run sì ní kúrò ẹ̀mí bàbá yẹn, ẹ̀mí wọn ó gùn fún wa inshallah. Àwọn èèyàn ń sọ dáadáa ń pa tiwọn, àwọn èèyàn ń sọ dáadáa lórí ọ̀rọ̀ bàbá Èjìdé. Bàbá Èjìdé ò ní kése bí Ògbómọ̀ṣọ́ nìkan náà ní bísínẹ́sì sí, ó fẹ́ lójú ìlú ilẹ̀ Yorùbá ní north side ní gbogbo ilẹ̀ Haúsá, ó fẹ́ lójú ibi tí bàbá Èjìdé ò ní iléeṣẹ́ sí. Iléeṣẹ́ ń bẹ ńlọrin, ó wà lọ́fà, ó wà ní Kaduna, ó wà ní Jọ́ọ̀sì, ó wà l'Ógbómọ̀ṣọ́, ó wà ní Èkó, ó wà Ìbàdàn, ó wà ní Kìsì, Ìgbẹ́tì, Ìgbòho. Ṣérú ẹni bá ní àwọn gbọ́dọ̀ kí ìlú ó bàjẹ́? Tí wàhálà bá dé, ṣé ń tán gbé kalẹ̀ yẹn ó tà? Alẹ́ mòótọ́ ṣùgbọ́n ẹ̀ ní sòótọ́. Sẹ́ni ọ̀rọ̀ ọkọ́ sọ pé kan bẹ̀ sẹ́kọ̀ọ́, tọkàn sẹ́kọ̀ọ́ tí ò nílò ẹ̀ l'Ógbómọ̀ṣọ́, ṣé ẹni wọ́n lẹ̀ ń pè lọ́mọ ọkọ́? Ẹjẹ́ ayé ara wa wò, ẹjẹ́ ayé ara wa wò dáadáa. Àkòyí àbájímọ̀kọ́lá, tí kìíní bá ṣe báyìí tọ́bẹ̀ ní dá wàhálà lẹ́ẹ̀kan yẹ́yán ló Ògbómọ̀ṣọ́. Lọ́ba níkà, ṣùgbọ́n lọ́ba níkà, takùnláha, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ lè bẹ̀rù Ọlọ́run. Ẹlọ́mọ tó gba ẹ̀sìn Islam, ẹlọ́gbẹ̀sìn Islam torí àbòsí ni, sáàmọ́ ń gbẹ̀sìn torí àbòsí ni, bí tẹ́ẹ̀ ti bẹ̀rù Ọlọ́run nìyẹn. Èmi kọ́lẹ̀ ń takò Ọlọ́run tó tọ́ mi sọ́nà Islam ni. So ẹ̀yin tẹ́ẹ̀ wá níbẹ̀rù Ọlọ́run, tẹ́ẹ̀ lágbèkalẹ̀ gidi fún Ọlọ́run, ṣé lẹ́wà níbẹ̀rù iṣẹ́ tọ́lọ́run ṣe, àbí lẹ́ẹ̀ni bẹ̀rù èèyàn pé kí nǹkan má bàjẹ́. Ṣùgbọ́n ìlọ́ba níkà, tọ́rọ̀ ìbá ṣe báyìí tó ti pé àwọn ọ̀dọ́ bẹ̀ sí ní fara wọn lásọ yá nítorí ọ̀rọ̀ yìí, lábẹ̀ sí ní sára wọn ní nǹkan. Ògbómọ̀ṣọ́, ẹja ronú o, ẹja ronú nínú ìlú yìí. Ìlú ti pé méjì, parapọ̀ Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́gbà ẹ gbọ́dọ̀ gbà, wọn ò mọ̀ sí Nàìjíríà, wọn ò mọ̀ sí ilé, wọn mọ̀ gbélé. Tí wàhálà rẹ̀ bá dé, sọmọ wọn ni ó kó lọ, sáyà wọn ni ó kó lọ. Tí ọmọ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ yẹn bí ìjọ kan ní ìdí èlò, ẹ bẹ̀rẹ̀ sí ń wá mi káàkiri, ẹ bẹ̀rẹ̀ sí ń sọ mi kí. Ẹ já ṣe dáadáa fúnra wa, ẹ má jà bara wa jẹ́. Má torí pé wọ́n fẹ́ kọ́ oníyì bí kan, má bọ́mọ nìkejì rẹ jẹ́. Reverend Peter Ọlálẹ́yẹ, àwọn tẹ́ ń tàbùkù yẹn kò gba ẹnu láti máa tàbùkù wọn, láti máa sọ̀rọ̀ sí wọn pé wọ́n rọ́bà fín. Ọ̀nà wo náà ń gbà rọ́bà fín? Abẹ́ ti gbàgbé ni. Tí ọmọ Ògbómọ̀ṣọ́ mọ̀ ti pọ̀n lẹ́yìn yín láìmọye ìgbà, ṣé ẹ ti gbàgbé ni?
bàbá wa rí àgò ìyàwó Ìyálóde ṣé ẹ ti gbàgbé ni bàbá Èjìdé ìmọ̀ ti wà pẹ̀lú yín tipẹ́tipẹ́ sẹ́nitọ́ Ayọ̀ Adémọ̀ ti wà pẹ̀lú yín tipẹ́tipẹ́ ṣé ẹ ti gbàgbé ni ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jà torí pé ibi à ń kọrin sí lónìí ń fẹ́fọ̀ wa káwa bá ń tó dáa jẹ́ àwọn kan náà mọ̀ tí mú lò Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn kan mọ̀ náà mọ̀ ń tún lò Ògbómọ̀ṣọ́ ìṣe tí wọ́n sì já páwọn òtún ṣe mọ́ o ọ̀dà Olódùmarè yóò tún mọ́ kọ́ wa mọ́ ṣe tá a bá réèyàn tó fẹ́ pè wọlé sí prógrámù yìí kò sí problem ẹ já pè mí ìfẹ́ kí prógrámù ju 1 hour lọ ẹ já pè torí a tún ní nǹkan mẹ́ta fẹ́ ṣe ó ṣeé ṣe gan ká tún ní prógrámù míì lálẹ́ tọ́lọ́ máa fún wa lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ já pè nọ́mbà tá a máa ń pè sí àṣùṣùà náà ṣe yóò gbé jáde fún wa ń gbé jáde fún wa táàrí ẹni bá lórí ọ̀fẹ́ àti pè wọlé ẹ já pè sí prógrámù ẹ já jọ dá sí i tí ọmọ Ògbómọ̀ṣọ́ lèmi jẹ́ gbogbo yín ṣe mọ̀ ìrìn àjò wa òkúkú ní bàjẹ́ nílé lóko Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kankan gbogbo wa ẹ já ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wùwà rere nítorí ọ̀la ọ̀la lẹ̀dá ènìyàn tó pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfi Ọlọ́run ẹ já ṣe dáadáa torí ọ̀la nígbà tẹ́yìn bá lọ tán tẹ́ ti gbèbù kálẹ̀ tó bá tọ́kù táwọn ọmọ yín fẹ́ máa ṣe nǹkan dáadáa ní Ògbómọ̀ṣọ́ wọ́n máa fìtàn burúkú ọwọ́ yín já àwọn ọmọ yín ìyọ́mọ Ògbómọ̀ṣọ́ kúkú sọ tiẹ̀ ìyọ́mọ Ògbómọ̀ṣọ́ sọ tiẹ̀ o ìyọ́mọ Ògbómọ̀ṣọ́ Media TV sọ tiẹ̀ wọ́n sọ tèmi ọrùn mi mọ́ ẹ̀yin náà jáde ẹ sọ òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ àwọn Alhaji Monsuru Èjìdé náà ti ń tún lu ìṣe bọ̀ láti dáadáa ẹ sọ àwọn tó tún ṣe bíi tiwọn ẹ sọ àwọn tó ń ṣe nǹkan dáadáa nù lù yìí yàtọ̀ sáwọn bàbá wọn ẹ dákun ẹ sọ àwọn tó ń ṣe dáadáa nù lù yìí yàtọ̀ sáwọn bàbá àwọn bàbá Èjìdé tí wọ́n fowó tó ń náwó ọwọ́ ara wọn sí inú ìlú yìí láti gbèlú ìga láti ṣàánú àwọn èèyàn nínú ìlú yìí láti help àwọn èèyàn láti ṣàwọn project ńláńlá nínú ìlú yìí ẹ dákun tó dákun èèyàn 2 mẹ́ta tó yàtọ̀ sí bàbá Ayọ̀adé tó yàtọ̀ sí bàbá Èjìdé tí ó ṣòṣèlú tí ó dúpọ̀ òṣèlú tí mú owó àpò rẹ̀ tí fi ń tún lù ṣe ẹ dákun èèyàn méjì tó dàbí tiwọn ẹ dákun ló fèlú méjì yàtọ̀ fún bàbá wa Àlàó Akálà kọ́nà wa àfọ̀rúnkẹ́ wọn bàbá sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun bàbá ń gbìyànjú púpọ̀ kí làwọn ti yín ń ṣe àwọn tẹ́yìn ń pọ̀n kí tẹ́yìn torí wọ́n ṣe kíníkí kí ni wọ́n ṣe ẹ tọ́ka sí iléeṣẹ́ ẹ tọ́ka sí òmìnirí tá ń gbé wá ẹ tọ́ka sí nǹkan tí wọ́n gbé wá ẹ fẹ́ ẹkọ̀ bàbá sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun ìlú gbé navy school wá ìlú gbé ayédè polytechnic wá ẹ̀sùn tẹ́yìn ti gbé wá ìtàlẹ̀ mọ́ lọ́wọ́ ṣe ti yín sí ẹlẹ́ ṣe lé ẹ̀sùn tẹ́yìn ti ṣe lé ẹjà gbọ́ tá a bá sọ ẹ̀dà sí lè sọ wọn pò má gbogbo lẹ́nu nítẹ̀lé ṣe ni pé kẹ́ ní kẹ́ wọ́n gbé mi kọ́lọ́pàá gbé mi ọlọ́pàá ò ní pa mí wọn sì ní lù mí sì ní lé ẹ̀wọ̀n tí n bá ṣe fún yín lẹ́sọ̀ aṣọ yín tí mo jí ká ó kọ yín tí mo bàjẹ́ lẹ́sọ̀ à ń pọ́n kú lẹ́yà ní kọ́fọ̀ mọ́sẹ̀ nígbà wo ni ò ní yá tẹ́lẹ̀ ọgbọ́n ní bá ro kúrò mí
tó ro kúrò sẹ́ mi tó ro kúrò ọmọ mi inú ilé wọn wọ́n mọ̀ ṣọ̀fọ̀ ni pẹ̀lú bá ti ro kúrò bàbá ìmáàmù àgbà ló Ògbómọ̀ṣọ́ inú ilé wọn wọ́n mọ̀ ṣọ̀fọ̀ ni pẹ̀lú bá ti ro kúrò gbogbo olólùfẹ́ bàbá ìmáàmù pátápátá àtọmọ kékeré àtàgbàlagbà àtobìnrin àtọkùnrin tí nífẹ̀ẹ́ bàbá ìmáàmù pẹ̀lú bá ti ro kúrò inú ilé wọn wọ́n mọ̀ ṣọ̀fọ̀ ni. pẹ̀lú bá lórí ọ̀fẹ́ àti pèsè program sí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹjá pè àwọn tá a bá ti ní nọ́mbà sí ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ẹjá pè sórí nọ́mbà tá a máa ń pè sí yẹn náà ni àṣìṣúà ẹjá pè sórí nọ́mbà yẹn máa táàgì nọ́mbà yẹn nísìnyí tààtún lórí ọ̀fẹ́ àti rí ẹjá pè ká dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ kí lẹ́yìn náà rí ń pa ẹ̀ kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ ṣé bó ṣe rí náà ṣe ń sọ yẹn. ẹjá pè wọlé sí prógráàmù yìí ẹjá pè wọlé sí prógráàmù yìí. nọ́mbà tẹ́ lórí ọ̀fẹ́ àti pè sí 08080650213 ẹ pè ẹjá dá sétò ẹ lè pè WhatsApp ẹ lè pè normal call. nọ́mbà yẹn ni mo ti pín sójú screen wa yẹn. bọ́n yín bá lórí ọ̀fẹ́ àti dá sétò ẹ pè wọlé ẹjá sọ méjì mẹ́ta ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bọ́rọ̀ ẹ̀ sí ń lọ kí ló tún kù tá tó fẹ́ ṣe gan-an. ta ló lóòótọ́ ta ló nírọ́ ta ló ọmọ ọkọ ta ló máa lì báyìí. ẹ̀ ń hùwà burú lọ́ndàgráǹdì ẹ̀ tún padà wá wù tá báyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. ẹ jẹ́ ń gbé pè yí wò náà bóyá tó fẹ́ dá sétò ni. hello. wa alaikum salaam wa rahmatullahi. wa alaikum salaam bàbá ibo lẹ ti ń pè ẹjọ́ ṣe fẹ́ dá sétò ni. báwo ni ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. náà abá mi. ọlọ́run níjọba jẹ́ o. àmín náà yà lọ. ẹ̀ra àpò ètò ni ọlọ́run ló ń ṣètò. ọlọ́run bá wa tó o. àmín. ọlọ́run bá wa rọ àwọn aláburú ọlọ́run bá rọ wọ́n lọ́kẹ́ o. àmín. ọlọ́run láti Ṣakí là ní pé o. láti Ṣakí. àgbàdo ètò yẹn o. ẹ ṣeun gan ọlọ́run bá ń gbádùn ẹ̀yin náà nǹkan ò ní ṣe yín ọ̀nà yóò ní dàrú ẹ ṣeun gan o. kí lẹ fẹ́ bá wa sọ nípa ọ̀rọ̀ lẹ́rù tó ṣẹ̀ nílé Ògbómọ̀ṣọ́ yìí kí lẹ́rù pa tún lè ṣe ná. ìlú Ògbómọ̀ṣọ́ ní báyìí ẹlú Ṣakí ò ní pẹ̀jẹ́ o. àmín. ọlọ́run bá a sọ Nàìjíríà o. àmín. ọ̀dà. ẹ ṣeun gan o ẹ ṣeun kò ní bàjẹ́ ẹ ṣe gan o ẹ ṣe o. ọlọ́run mọ̀ ṣe mo sọ lórí ètò mi pé kìí ṣe Ògbómọ̀ṣọ́ nìkan lẹ́ tí ń gbádùn ètò sì yẹ ọmọ Ògbómọ̀ṣọ́ àbẹ́rẹ́ bí Ògbómọ̀ṣọ́ nìkan ni wọ́n ń gbọ́ káàkiri àgbáyé ni àwọn olólùfẹ́ sì yẹ ọmọ Ògbómọ̀ṣọ́ mọ̀ pọ̀ kìí máa ṣeré àwọn olólùfẹ́ mi pọ̀ jákèjádò àgbáláyé níta bá ń dáwọ́lé agbára Ọlọ́run kò ní bàjẹ́ ẹ ṣeun o gbogbo Ṣakí ò ní bàjẹ́ wọ́n máa ń pè mí láti Germany US Canada kí la fẹ́ kọ́ lọ́wọ́ tó ṣe fún wa ìgbéga ló kù tá à ń bẹ lọ́hùn àánú ló kù tá a tó ń bẹ lọ́hùn káàánú náà tó pọ̀ jù báyìí lọ a sì rí àánú náà gbà insha Allah rahman. hello the caller. wa alaikum salaam bàbá ẹ rọra o. àtàrọ̀ ni kí ló kọ yín àti pé bọ́lẹ̀ tí ń pè wọlé o. orúkọ mi ni Ọláréwájú Abdulrahman láti ìlú Ìbàdàn. láti ìlú Ìbàdàn. bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run níjọ́ bàjẹ́. èyí ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o. àmín. ẹ máa ráàánú gbà. àmín. bẹ́ẹ̀ ṣe di mùsùlùmí lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí yín ó gùn. àmín o. bẹ́ẹ̀ni tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ sí máa ká tó sọ̀rọ̀ láàárọ̀ ìsápẹ̀ ní rẹpẹtítọ̀ Ọládẹyọ. ok. àríjẹ nínú màdàrú ni máa ń yẹ. torí ẹ jẹ́ ká sọ ọkọ fún yín arántí nígbà kan tó fi wà pẹ̀lú bàbá òfin
ṣùgbọ́n gbà tí bàbá Gandhi wá dé nìsín àwọn bàbá òpin tí wọn ò mọ̀ sí mọ́ láìláì. àwọn Alhaji Monsuru tí wọn ò mọ̀ sí mọ́ àwọn Sẹ́nẹ́tọ̀ Ayọ̀adé wọn ò mọ̀ sí mọ́ alálẹ̀ ògúnmọ̀ tó fi léèrè. ṣé gbogbo tó sọ ó ṣe kejì rẹ̀. bẹ́ẹ̀ ni. pé ó náà ṣe dáa ni wọ́n gba olórí ọ̀dọ́ lọ́wọ́ rẹ̀. pé kí wọ́n gba olórí ọ̀dọ́ ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ni. ó ṣe dáadáa ni pé gbogbo tó ṣe náà la mọ̀. ẹ wá sọ wípé àwọn kan ò da lóko mọ̀ sóhun dáa. ẹ̀rí ọlọ́ọ̀ba nìkan ló lè dànù wa lóko mọ̀ sọ àwọn kan ń bẹ lóko mọ̀ sọ sẹ́yìn ò lè ká dànù bàbá. wàláì. àwa nǹkan àwa development lóko mọ̀ sọ àgbájọwọ́ náà fi sọ̀yà àjọjọwọ́ kò fẹ́rù lórí. bẹ́ẹ̀ni. gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ àjọ kọ́ ọmọ lùwọ́ níbi nǹkan ti lè dà. bàbá ẹnìkan tó ń bọ̀ nìkan lòun ó ṣe bàbá níbi àwọn àkàbáyọ kó wọn dá àwọn kan mọ̀ fà lẹ̀ mọ́ Yorùbá. bẹ́ẹ̀ni. báwo wá kájọ fọwọ́sowọ́pọ̀ nífẹ̀ẹ́ wọn ní àwọn kan ọ̀tá ẹgbẹ́ wọn ju àwọn ọmọ ọkọ̀ ògbówọ̀sán ọ̀tẹ̀kẹ́ tí wọ́n jọ bóde. ẹ wo Alhaji Monsuru Èjìrẹ́ ẹwọ tó lọ sí LASEC tó ní bàbá. tábó tẹ́ nínú gbogbo àwọn tó ń tẹ̀lé wọn ká. àti ìrírú ẹ o. èyí ọmọ Ògbómọ̀ṣọ́ lónìí jọba jẹ́ kí wọ́n máa bá lọ bá àtúbọ̀ tó oníkálukú yóò rí ọmọ rẹ̀ ọ̀jẹ́. ìjọba wọ kálukú oníkálukú kọ̀sánlẹ̀ fọmọ rẹ̀. wàláì. kò ní sọwọ́ sí ní bàjẹ́ kò sì ní sọwọ́ sí ní lábàjẹ́. àmì o. gbogbo àwọn tí wọ́n sọ pé Alhaji Monsuru Èjìrẹ́ ọ̀dà gbogbo àwọn tí wọ́n sọ pé Adéjẹ ọ̀dà gbogbo wọn lọ lé wọn lẹ́yìn wọn lọ fowó wọn lọ gbà. wàláì. ẹ wo bàbá àárín àgbò wọ́n ṣe fúgàmù kan lédè òní ìlọsẹ ní fáńgá kẹne kan fámásì tó wà ní bàbá dé ìtìkọ máa mọ Ògbómọ̀ṣọ́ là. àwà dé gbangba á lọ mọ wọn pé wọn ọ̀dà á sì lọ kọ̀rọ̀ á lọ mọ yìn wọn. kò sí nǹkan tó ní kálukú bá ti yọ jẹ kó tó kú. Inshallah. bíbí máa mú wọn ọlọ́jẹ mìíràn òkun. àmì o yárábì. àmì lórí. bàdà kan bàbá yẹn sọ wọn làwọn fẹ́ lo 75 kílé kan dáadọ́ Ọlọ́run ó lò. 80 years. gbogbo àwọn tó bá ní wọn máa ń lò yóò fi òun sí wọn lára. àmì nàyà àlà bàbá ìmọ̀ gbádùn yín pọ̀. ọdún òjòrí bàbá àmì ọlọ́wọ́ bá ń dó tẹ̀yìn náà nǹkan yóò ní bàjẹ́. ẹ ṣeun àwọn èèyàn wà nífẹ̀ẹ́ Ọlọ́run lára sí ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ń ṣàdúrà fún mi wọ́n tún ń ṣàdúrà fún bàbá mi the grand chief mọ̀ màgbà ló Ògbómọ̀ṣọ́ ẹ má fíláàṣì ẹ pè ní ẹ̀yin náà lè dá sétò ètò ẹ lórí ọ̀fẹ́ àti dá sí ni. èèbà bàbá sọ̀hún dé àwọn kan láwọn kan ò mọ̀ ṣe mọ́ àwọn kan ò dá mọ́ àwọn kan ò wúlò mọ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run. ṣé báwọn ọ̀nà tí jọ ń ṣe lánàá tán múlù dúró àtòjọba àjọba tán ẹni wọn ò mọ̀ ṣe mọ́ tákùlà àtobìnrin yín àtọkùnrin inú yín àtọmẹ́kẹ́ yín àtàgbàlagbà yín tẹ́ ẹ bá já tọ̀ pábọ̀ o ẹ fìdí Ògbómọ̀ṣọ́ lẹ̀ ẹ lọ́mọ gbénu gbé. hello dikola. ẹ káàsán wa kó ètò. ètò ni bàbá Ọlọ́run ló ń ṣètò. ẹ̀sẹ̀ kò ní bàjẹ́ fún iṣẹ́ yọmọ Ògbómọ̀ṣọ́. àmín. ọdún jẹ́fẹ́ mú máa ṣe o. àmín. láti Ondo State láti ìlú Ọ̀rẹ́ ni mo ti ń pè yín láti Ondo State. Allahu Akbar ẹ ṣeun. ẹ̀sà pé ọdún jẹ́ kí Ògbómọ̀ṣọ́ bàjẹ́ o. àmín. kọ́lọ́n sá bàbá ìmọ̀mù náà kọ́lọ́n là wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá o. àmín o yá rọ́bì. hello. mo ń gbọ́ yín ẹ wà lórí ètò. aláburú ni gbogbo àwọn pípù yẹ wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ pé wọn ò ní tẹ̀lé òótọ́ olówó ẹgbẹ́ yìí náà pé olóòótọ́ ló padà lékè. àmín. olóògbé bá fẹ́ mọ́ gbogbo ẹni gbogbo wọn. àmín o. àwọn olólùfẹ́ wọn ní. àmín. gbogbo aburú dábà wá ń sọ àwọn òbòrí di àtọmọ wọn gbogbo wọn yóò borí di lágbára. àmín ya Allah. àmín. ọ̀pọ̀ ọ̀dọ́ ẹ̀ ní ṣètò sí o. àmín o. àmín o. àmín o. àmín. ẹ ṣeun gan ọ̀dọ̀ tí inú ò ní bàjẹ́ àwọn ọmọ yẹn ọmọ bá àánú pàdé gbogbo tẹ́ bá ti ń dáwọ́ lé yóò mọ yọrí sí rere. Ọlọ́run dákun bí àwọn èèyàn ti ń nífẹ̀ẹ́ mi dákun mọ́ di tẹ́
bàbá yìí sọ wọ́n ní ṣètò ṣe ètò tí ń ṣe tí ó dá wàhálà lẹ̀ ọlọ́run dákun ọlá àjẹ́ kan ṣoṣo ìwọ ọlọ́run ọlá pàápàá ànábì ọlá mẹ́kà ọlá mẹ̀dínà dákun ọlọ́run mọ́jẹ́ sì yọ ọmọ Ògbómọ̀ṣọ́ ṣìṣe ọlọ́run dákun mọ́jẹ́ ń ṣìṣe wọ́n gbé mi lọ́wọ́ sókè ni sọ mí di kàábà níyì ọlọ́run dákun sọ mí di kàábà ṣàánú mi kí n rọ́wọ́ mú láàrin àwọn ẹgbẹ́ mi láàrin àwọn akẹgbẹ́ mi ọlọ́run dákun tí mo fẹ́ mò ń tọrọ òkè téńté ni ojú wa wá gbé mi ga ọlọ́run wọ́n ràn mí lọ́wọ́ èmi ò mọ̀ ṣe ìwọ ọlọ́run tó ń bá yàn ṣe yá Allah dákun wá ṣe tèmi yá Kọ́dírì dákun ṣe tèmi ọlọ́run dákun wá gbàdúrà sí ọmọ Ògbómọ̀ṣọ́ mo ṣe ń gbàdúrà àwọn tán nífẹ̀ẹ́ mi àwọn olólùfẹ́ mi pọ̀ tọ́lọ́run jọ dáa fún wọn àwọn tí ò tí ì dáa fún ọlọ́run dákun máa ń jọ dáa fún wọn àwọn tó kù díẹ̀ káàtó fún lára àwọn olólùfẹ́ mi ọlọ́run dákun máa ń bùkún wọn àwọn tó ti wá dáa fún ọlọ́run dákun má jẹ́ nǹkan wọn bàjẹ́ wọ́n fọwọ́ bàjẹ́ kankan wọn yóò tó máa dáa fún wọn sí ni èmi náà tán wá ń wò ọlọ́run àìní wò mí mọ́ àìní gbọ́ mi mọ́ ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ wọn ló bá kú lórí ọ̀fẹ́ àti pè sí prógámù Ṣèyí Ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ dàpẹ̀já dá sétò ẹ̀yin lẹ ń ṣètò ẹkàn fàwátà kókó ètò ni ẹ bá wa dá sí i kí lẹ rò pa tó lè ṣe kí lẹ rò pa tó lè sọ ìmọ̀ràn lẹ ń fún wa àwọ̀ wá ṣiṣẹ́ lórí ìmọ̀ràn Òṣùpá ò ní òun lọ ka news òun lọ ka history òun wàá sọ dorin ńlá wa náà ń ká ńlá ń gbọ́ tá à ń fi sọ̀rọ̀ á wàá dàjẹ́ ẹ̀sẹ̀ síra wọn tá a bá gbé báyìí tá a sọ báyìí tá a bá tìbọ̀ báyìí tá a tẹ́lẹ̀ bọ̀ láàrin sáyé ò bá wa gbọ́ ẹni bá lórí ọ̀fẹ́ àti tó pè wọlé ẹ pè ẹjẹ́ àjọ sọ̀rọ̀ àdúrà tẹ́ ń ṣe yẹn náà la níìdì ọlọ́run ò tì ní ó bàjẹ́ lọ́la àwọn tí ọlọ́run kólé ayé lé lọ́wọ́ ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ò ní ṣìṣe ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ò ní fẹsẹ̀ kọ gbogbo àwọn tán wá nífẹ̀ẹ́ ìmáàmù bẹ́ẹ̀ torí pé wọ́n nífẹ̀ẹ́ ìmáàmù ẹ̀ ń kọrin búkì wọ́n ọlọ́run dákun gbogbo àwọn ìjẹ́ wọ́n máa dàgbà dáwọn ọ̀tá wọn máa rinlẹ̀ gbogbo àwọn tó ń kọrin àbòsí kì torí pé wọ́n nífẹ̀ẹ́ bàbá ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run jẹ́ nǹkan tí wọ́n máa gòkè dáwọn ọ̀tá wọn máa rinlẹ̀ alábòsí èyí lẹ́ni àtúbọ̀tán alábòsí èyí máa dà ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ bẹ̀rù gbà tí ó kù ẹ̀yin nìkan àtọlọ́run ẹ bẹ̀rù ẹsẹ̀ mẹ́fà ẹ bẹ̀rù sàárè àwọn kan lẹ́jọ́ ń ṣe lánàá kó tó di pé bàbá wa Ṣọ̀ún bàbá wa Ọ̀rúnmọgẹ́gẹ́ di tọ́ọ̀dù bàbá wa Gáǹdì Afọlábí Ọláoyè dé bàbá wa dé ẹ láwọn tẹ́ẹ̀jọ́ ń sin ọ̀mọ́ ṣe mọ́ takùlà ẹ bẹ̀rù ọlọ́run ẹ mọ́ ṣàbòsí àbòsí ò lérè mo ń bá lórí ọ̀fẹ́ àti tún dá sétò ẹ bá wa pè wọlé tí ò bá wá sí mọ́ ẹni bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn náà lè bá mi sọ̀rọ̀ WhatsApp ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ ní live program báyìí a sì mọ dí àmọ́ torí tí àwọn èèyàn fi máa ń ṣe bẹ́ẹ̀ torí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ní wọ́n sọ òun kálukú ní sì ń gbórí ara ẹ̀ sá òun kálukú ní ń gbórí ara ẹ̀ sá gbogbo ẹ̀yin alùbáríkà èèyàn tí Ọlọ́run ní kẹ́ ẹ máa nífẹ̀ẹ́ sí ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá nífẹ̀ẹ́ yín náà ẹ rí i pé iléeṣẹ́ wa ń dàgbà sí díẹ̀díẹ̀ náà ni ń dàgbà sí díẹ̀díẹ̀ ni àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n ní wọ́n ti kọ́ sílẹ̀ fúnṣẹ́ yìí wọ́n ti ṣègbà fúnṣẹ́ yìí wọ́n ti ṣe fúnṣẹ́ yìí àwọn ò mọ̀ páwọn ń gbàdúrà fún mi ni èmi náà wá ń ṣiṣẹ́ tó àdúrà yẹn lẹ́yìn ìjọba rí 2 naira 1 naira ẹ̀ẹ́nìjọ́ wọ̀ mí lójú ọ̀yá máa tún sẹ́ndì kí ní tí mo tún nídìí ní o díẹ̀díẹ̀ ń wá ń dòun díẹ̀díẹ̀ à ń kó jọ sí ń dòun ẹni tí ò lágbára àti ralé tí ń kọ́lé rẹ̀ díẹ̀díẹ̀ náà ni ó dìlé Ọlọ́run dákun jáṣeyọrí ó bá stúdíò Ṣèyí Ọmọ Ògbómọ̀ṣọ́ o
gbogbo ẹ̀yin olólùfẹ́ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ nífẹ̀ẹ́ mi dáadáa ń tòótọ́ kò sí téèyàn ò lè fi dá sọ̀rọ̀ Ọlọ́run ayé ọmọnìkejì ẹ bá wa gbé stúdíò ìga ẹ jádùá àwọn ọ̀tá wa tán ni wọ́n ti kọ́ stúdíò fún wa ẹjọ́ ó gbà á àwa náà ti gbé wọ́n lẹ́lẹ́rù ni ó gbé níbi tó ti wúwo a ti gbé níbi tó ti wúwo Ọlọ́run tó lẹ̀mí yín kò ní gbẹ̀mí yín fún wa o bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ bàbá ìmáàmù tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ àwa tá à ń ṣètò lọ́dọ̀ wọn náà tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ àwọn olólùfẹ́ wọn tẹ́ ẹ̀ sì nígbàgbọ́ náà bàbá ìmáàmù bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣàánú àwọn tán sán bàbá ìmáàmù ìbànújẹ́ ó kéré pọ̀ kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa o Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tá a bá ka ẹ ní èjì ẹ̀ta níta ti ṣe síbì ó tó ẹlòmíì bẹ̀rẹ̀ bísínẹ́sì tí ó sì máa ṣòwò tí ó sì máa rówó ẹlòmíì bá jáde lọ́wọ́ ṣẹ́kúnṣẹ́ ìwògbé ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọṣẹ́ ní í ṣe ṣé dátà tá à ń rà ní ká sọ sóúnjẹ tá a jẹ ní ká sọ ṣé prógámù tá à ń ṣe ní ká sọ sáwọn nǹkan tá a kó kalẹ̀ tá à ń ṣe ní ká sọ ṣéjọ́ tá a bá kó kalẹ̀ lábẹ̀rẹ̀ sí ní fi pawó àmọ́ kò yẹ lómìn ọkọ̀ gbà pé kó nǹkan yanu kó nǹkan sọ̀rọ̀ ni gbogbo ẹni tí Ọlọ́run bá rán sí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tí ó ṣe mí lóore Ọlọ́run dákun jẹ́ wọn jíṣẹ́ fún mi gbogbo aláàánú mi tó wà náà kò kan tí òjò rí náà rí mi Ọlọ́run dákun bá ń ṣàánú wọn ẹ̀yin aláàánú Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá ń bùkún yín bàbá ìmáàmù ní wọ́n bá náwó náírà fáwọn àwọn máa gbàdúrà pé Ọlọ́run dákun bá ń ṣe tírílíọ̀nù fún wọn tí ẹ bá náwó náírà fún Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ náà pé ó yá tó ń ná sí stúdíò rẹ Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín ọjọ́ kan ṣoṣo lẹ́nìkan fún mi lówó máìkì oníṣèyí ó yá lọ rà á ní tí mo fẹ́ fi rà gọ́ọ̀mì sọ a sì lọ rà á a sì sẹ́ndẹ̀ sí wọn inú wọn dùn wọn ni yóò tún kù sí olówó fáwọn lágbà kìí ṣe owó kékeré la fi rà á tábàlà ń tọrọ agbe à ń ṣe bára torí ìgbéga tiwa ni ẹ̀yẹn máa ṣàlùkò àwọn ò ní ga pábà ìta àtó àní pera wa kìí sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan láàmú sọnù stúdíò yìí oríṣiríṣi èèyàn ni ó máa wá ṣètò báwọn pásítọ̀ ṣe ń wá àwọn àfáà ọmọ wá àwọn ẹlẹ́sìn kan àbáláyé ọmọ wá láti máa dára wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan artist wọ́n wà máa pàfọ́ọ̀mù ẹ̀bùn tó lọ́n fún wọn bí àwọn opó àwọn ọmọ aláìní a máa gba donation fún wọn náà stúdíò yìí wọ́n ló sì máa fún wa ṣe lágbára Ọlọ́run mọ̀ fún wa ṣe Ọlọ́run dà wá lágbà bí táwa gangan ò lérò pa lè dé ti dáadáa Ọlọ́run gbé wa débẹ̀ lọ́lá pẹ́yìn tẹ́ nífẹ̀ẹ́ wa Ọlọ́run bá wa nífẹ̀ẹ́ yín náà gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe náà ẹ ṣe àwọn tí ò tí ì ṣe náà ẹ ṣe fún dìkan àbí kejì ẹlòmíràn náà wò pé ó sì wù mí kí n dá sọ̀rọ̀ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó ti dá sí náà nù Ọlọ́run bá ń bò láṣìírí gbogbo tó bá ti ń dáwọ́lé Ọlọ́run ọmọ ṣàṣeyọrí mẹ́ ni ẹ̀yin tẹ́ tí wọ́n ń ṣe bọ̀ látẹ̀yìn náà ẹ ṣé o a kí yín torí wọ́n ní yìnyínkẹ́ni lè bá ṣe míì yìnyínkẹ́ni lè bá ṣe míì a kí yín lọ́kọ́ ní ká ṣe mọ́ dákọ yín Ọlọ́run mọ̀ yín Ọlọ́run bá wa fi ọ̀pọ̀ rọ́pò fún yín tẹ́ bá mú wá náírà tẹ́ sẹ́ndẹ̀ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ nínú àkáǹtì tí yín ó dínkù nínú àkáǹtì tèmi ẹ̀dín ìrànú gbáà ní nǹkan kan bẹ̀ tẹ́lẹ̀ ó kò ní ṣẹ̀rú náírà ó di nǹkan kan bẹ́ẹ̀ sí wá ń ṣe fáwa tínú wa ń dùn ẹ̀yin náà mọ̀ ọ́rà àánú gbà kìí tán lé àké kámọ̀rùmí lágbára Ọlọ́run kò ní tán lọ́wọ́ gbogbo yín àní délé alákàn awómitì kò ní tán lọ́wọ́ gbogbo yín o àpò tẹ́ ti ń mówó ibiṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ ti ń rówó tẹ́ wá ń ná sójú ọ̀nà Ọlọ́run àbẹ́ fi ń ṣàánú àwọn ọmọ aláìní bíi tiwa ẹ̀ Ọlọ́run mọ̀ bá wa bùkún yín ẹ ṣé gan o oníyànṣe ọlọ́kà ṣe gbẹ̀ǹtẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ṣe gbẹ̀ǹtẹ̀ fìfẹ́ jẹ́ ṣe
a lè dá jẹ a lè dá ṣe tí ẹ bá ṣẹ̀yìn ta là wa torí ẹni tá a fi wá ń ṣe torí ẹni tá a fi ń ṣe Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ the grand chief imam àgbà l'Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa dúró tì wọ́n bàbá mi Èjìdé bàbá mi sẹ́ńtọ̀ Ayọ̀ Adéṣeun bàbá Ragare bàbá Múrí búrẹ́dì bàbá gbogbo àwọn èèyàn pátápátá AIG Babalọ́lá bàbá Sàká Balógun Ọlọ́run ò dákun bá wa dúró tì gbogbo wọn wọ́n di ìbànújẹ́ ó ṣẹlẹ̀ sí wọn o àmín ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ sí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ ṣé gan-an adúpẹ́ pé òkun ilé ò ní jásí mọ́ fún gbogbo alágbára Ọlọ́run ẹ má bá wa ṣí àìtò kò ní bàjẹ́